so yẹn ní kẹ́kẹ́ ká fọwọ́ sọ pé ká gbé ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́lẹ́ jọ gbogbo wa ẹ̀dá àtọ̀rọ̀ bẹ̀ wá. so ìdílé rí wípé ìjọba ò lè dá ṣe kan lójú bẹ́ẹ̀ lọ làwọn àṣìṣe jáde wípé a gbọ́dọ̀ kúnjọba nípa kákúnjọba fún fi ṣe àṣeyọrí wọn bá táwọn kan bá dìde láti support ìjọba táwọn kan fà kalẹ̀ kákọ́ bàbá ti Sunday Igboho gbogbo ara dìde pẹ̀lú ẹgbẹ́ ẹ jẹ́ kí ìrẹ̀kùn lọ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ̀dọ́ mogun jọ á ti borí níta wí láti jọ yìí á ti borí torí mi nígbàgbọ́ rẹ̀ á ti borí bọ́tà mùsùlùmí náà lóde àwọn fáìlì lóde àwọn ọ̀fẹ́ lẹ́bọ̀ àwọn ọ̀fẹ́ kẹ́lẹ́bọ̀ náà lọ́wọ́ o nẹ́ẹ̀sì wa ni olúwa ṣe bí ẹni tí nǹkan ṣe tí wọ́n ń pè ẹ̀yẹ́lẹ́bọ̀ yẹn lọ́gbà wá kílẹ̀ ìwé ìjọba ti ń pariwo ẹ̀fẹ́ lẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ gbéra láti gbà wá kalẹ̀ lẹ́fẹ̀ẹ́ wọn ẹ̀jẹ̀ lé dìde ẹ̀tún wọn ti sin wọn padà báyìí sí ẹ̀rí wípé ìlú ìwé yìí ọlọ́ọ̀bà nìkan yóò kó ayé lọ́wọ́ wọn tó láwọn fẹ́ talẹ̀ Yorùbá ni ó ti yó kálukú àwọn fẹ́ gbélé Yorùbá sùkúrú kò sí gbogbo ẹ̀rí kẹlẹ́ndà rú wọn ní ọba wa ní ilé ìfẹ́ kọ́ lórí ọba olúwo lòdì lórí ọba wọn tún ní Aláàfin ni mufti ìlú wo ọlọ́dà lọ́pítọ̀ mi kalẹ̀ láti takò ti àbámu dìrú gbogbo lọ́pítọ̀ tó ní tilẹ̀ Yorùbá ìbò ló ti fẹ́ ní bámọ̀sìn kò tí ì yé wa ẹ wá nìyẹn láàrin àwọn afọwọ́n ìdàgbà fáàlú Yorùbá nation olóògbé tí ẹnì kò sọ́ni fífi kò ṣe pé fún Yorùbá nation gbogbo tí ọmọ Yorùbá wá ń ṣe ní rere láti fi ká gbogbo àgbà àwọn ìwé yìí ní takò àwọn ìwé yìí ní ẹ bá wo olóògbé mọ̀ṣánná ìjà awuyewuye lọ́mọ àgbà kó ti parí láti jẹ́ kó ti lójú mufti ìwé yìí náà ni ó pẹ̀lú ọba Gandhi mufti ìwé yìí náà ni ó pẹ̀lú ọba wọlé ilé mufti ìwé yìí náà ni ó pẹ̀lú ọba mudiru mufti ìwé yìí náà ni ẹ wọ́n bá ṣe ń kà kalẹ̀ tí ò lópin ẹ ojú ọ̀dẹ̀ tí mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora àjíǹde ara máa jẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá kò ní dàrú a ò ní rí wàhálà ò ní rí fìtínà ogun ilé ò ní kó wa o ogun ìta kò ní jà wá àmì àṣẹ ogun àwọn gbénigbéni pààyàn-pààyàn tí a wà nù lásìkò rẹ̀ yìí Ọlọ́run ọba á kó wa yọ ètò tó wà nílẹ̀ ní alẹ́ yìí ní àṣírí ńlá tú Olúwo tìlú Ìwó pẹ̀lú mufti ìlú Ìwó àwọn gbogbo àlẹ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣe tán láti kúrò nílẹ̀ Yorùbá Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí Kútàǹtì ìlú Ìwó ìlú Fẹ́hùn Lóyè pẹ̀lú mufti ìlú Ìwó baba Alágídí egun orí àlẹ́jẹ́ lè gbọ́ wípé wọ́n ṣe tán láti kúrò nílẹ̀ Yorùbá ẹ rí wípé iṣẹ́ ọwọ́ wọn ìhùwàsí wọn ìní lé wọn káàkiri ọkàn wa balẹ̀ ìdààmú ayé pìtìpìtì ayé ó ti dé bá Olúwo ó ti dé bá mufti ìlú Ìwó a ó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí níbi fídíò yìí ẹ tẹ̀lé wa ká lọ a ó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí bá wá ṣe àìlógúnlógún ẹ bá wá ṣe àìlógúnlógún please watch this valuable live stream video from beginning to the ending for more information and a better understanding about Olúwo tìlú Ìwó and mufti Ìwó ọmọ lásán bí wọ́n ṣe múra bí wọ́n ṣe ń múra láti dìgbà di ẹrù wọn kúrò nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń dìgbà di ẹrù wọn ìjọba wa ṣe fídíò yógúnlógún ẹ bá wa ṣe àrẹ lọ́pọ̀lọpọ̀ àgbàdo fídíò yìí gan o àwọn ọdẹ rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ojú ti Olúwo ojú ti mufti ìlú Ìwó bẹ́ẹ̀ ni wọ́n padà kó ẹrù wọn kúrò ní Yorùbá kọ̀sọ̀ gbẹ́jà bẹ́ẹ̀ dá sí pìtìpìtì ayé ti bá méjèèjì gbàgbós bá méjèèjì ẹ rí i pé ọkàn mufti ọ̀balẹ̀ mọ́ ọkàn Olúwo kọ̀ balẹ̀ ó di pìtìpìtì àwọn orí ọ̀pọ̀lọpọ̀ àṣírí níbi fídíò yìí ẹ rí i pé a máa sọ fún wa ipa wa tí a bá ti wo fúnra bọ̀ tipẹ́tipẹ́ táwọn bá ti subscribe ẹ jẹ́ ká subscribe to the channel yìí àwọn olórí alábàákẹ́tẹ̀ bá ti ń wo bọ̀ tipẹ́tipẹ́ àwọn ti subscribe pẹ̀lú àwọn olórí alábàákẹ́tẹ̀ pé gbà àkọ́kọ́ ní láti wà fídíò wa ìsàlẹ̀ fídíò náà tẹ̀jẹ́ ká wọlé tẹ̀kọ́ subscribe láti kálí lórí yọ̀pọ̀ nàìjíríà subscribe yóò gbé sẹ́yìn ọgbà gbèsè ká fọwọ́ ti àgbẹ̀yìn agbóyọ̀pọ̀ nàìjíríà mẹ́ta ẹ̀tẹ̀ tukẹ̀ pátápátá ẹ̀tẹ̀ subscribe ẹ̀tẹ̀ notification yẹn tí àwọn fúnra bá ti ń jáde tuntun ẹlẹ́kọ̀ọ́ máa rí pàápàá jùlọ bá ti parí fídíò yìí tẹ́ bá ti wò tán yóò fi lọ rẹ̀ láti lọ sórí méjì àwọn fídíò tá a ṣẹlẹ̀ ọkẹjẹ fún mufti ìlú Ìwó Olúwo gbogbo tó ń lọ nílẹ̀ Yorùbá pátápátá yóò wáyé yékéyéké àwárí wípé ibo nílẹ̀ Yorùbá tí mo ìbò labadé ìbòlá dúdú yóò wáyé wa gédéńgbé ẹjọ́ tẹ́ bá ń gbọ́n wa ẹjẹ́ ká mọ̀ tẹ́ bá ń gbọ́n wa lókè wọn ẹjẹ́ ká mọ̀ ẹjọ́ àti tẹ́sí ẹbí àti rí bá ń gbọ́n wa tẹ́ bá ń gbọ́n wa ẹjẹ́ ká mọ̀ please if you are hearing us from the other side please let us know please let us know if you are watching from America let us know that you are watching from America if you are watching from London let us know that you are watching from London if you are watching from Nigeria please let us know that you are watching us from Nigeria ẹ jẹ́ ká mọ̀ orílẹ̀-èdè tí ẹ ti ń wò wá ṣé ẹ ń gbọ́n wa Ogunsakemeri if I'm not mistaken God bless you please wait which country are you watching us from say Nigeria tí ń wò wá ní America ní London ní bí kìbìtì bá ti wọ̀ ní àpèjẹ ká mọ̀ lórúkọ lọ́rọ̀ bá then ṣé ẹ ń gbọ́n wa lórí kìbìtì bá ń gbọ́n wa bá wa type loud and clear loud and clear bá wa type ẹ bá wa type Olúwo múra láti kúrò nílùú Olúwo ó múra láti fi ilẹ̀ Yorùbá sílẹ̀ ní kíákíá ẹ jẹ́ lákun ẹ bá wa pín fídíò lógún ẹ bá kẹ́lẹ́ pẹ̀lú kó rìn jìnnà kó dé ibi tí ó yẹ kó dé fídíò yà gbádùn ẹ o a rí àṣírí Olúwo ó ti tú àṣírí mufti ìlú Ìwó ó ti tú àṣírí Olúwo ti tú àṣírí mufti ìlú Ìwó ti tú àṣírí Olúwo ti tú àṣírí mufti ìlú Ìwó ó ti tú ní fídíò láti rí wípé in fact injury time ni wọ́n ń lò ní Yorùbá injury time ni Olúwo ń lò lórí oyè injury time ni Olúwo ń lò ní orí oyè ẹ kẹ́ sí fàdí ẹjọ́
njúrítà ni Olúwo ń lò lórí oyè. Ẹ má jẹ́ kó sú, ẹ má jẹ́ kó rẹwà o. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ láti gbé ilẹ̀ Yorùbá ga, ọ̀nà tí wọ́n bá mọ̀ láti ṣèrànlọ́wọ́ fún ilẹ̀ Yorùbá, ọ̀nà tí wọ́n bá mọ̀ láti mú ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá, ọ̀nà tí wọ́n bá mọ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ìyá wa, àwọn ọmọ Yorùbá. Ọlọ́run bá kọ́ mọ́ wa pẹ̀lú wa. A ò ní ṣìṣe, a ò ní ṣìṣe, a ò ní ṣìṣe, a ò ní ṣìṣe, a ò ní ṣìṣe. Ṣé ẹ rí ibi tí ilẹ̀ Yorùbá ń lọ báyìí? Ojú àwọn ọ̀tá ti hàn, ojú àwọn ọ̀tá ó ti hàn, ojú Mufti ìlú Ìwó ti hàn. Ọ̀tá ilẹ̀ Yorùbá pọ́nbélé ni, ẹni tí ọba mọ̀ kó tètè mọ̀, òlẹ́ mọ̀ kó bá náà láti mọ̀. Olúwo tìlú Ìwó, ọ̀tá Yorùbá pọ́nbélé ni, ẹ̀rí ojú rẹ̀ ti hàn, àmì méjèèjì ti gbójú síta. Wọ́n ti yọjú síta kedere báyìí. Bẹ́ẹ̀ ni wọn ò lè ròyìn padà sínú mọ́. Òwá sọ́gbọ́n tí a fẹ́ dá, kò sí bí a ṣe fẹ́ rìn, wọ́n padà kúrò nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́rọ̀ tí ọmọ lásán sọ, ọmọ lásán ìkejì ajá. Ó ní Yorùbá nation ti forí sánpọ́n. Ẹ jẹ́ ká tó tún gbọ́ lẹ́nu ọmọ lásán ìkejì ajá. Ẹ rí wípé àwọn èèyàn ti máa bú bàbá yìí, ẹ rí pé kò yẹ kí ẹ máa takò wọn kí wọ́n ṣe bú Mufti ìlú Ìwó. Ẹ rí pé kò yẹ kí ẹ máa takò wọn. Ẹ rí pé gbogbo àwọn tó ń rọ́ọ̀gì ìpele bàbá yìí lórí. Ẹ rí pé kò yẹ kí ẹ máa takò wọn rárá. Ẹ rí pé gbogbo àwọn tí ò tó bàbá yìí, láwọn tó jùlọ tí wọ́n ń wọ́ bàbá yìí nù ẹrọ̀fọ̀, tí wọ́n ń wọnú gọ́tà, tí wọ́n ń wọnú kàdá, tí Mufti ìlú Ìwó wá nù rẹ̀, tí wá nù rẹ̀, tí wá nù, tí gbogbo aṣọ rẹ̀ wá rí ẹrọ̀fọ̀, gbogbo orí rẹ̀, gbogbo ẹsẹ̀, gbogbo ara tó wá dọ̀tí fún òórùn kàdá, tí wá nù. Ẹ rí pé má jẹ́ ká blame àwọn tí ń wọ́ Mufti ìlú Ìwó nínú kàdá. Ẹ gbàdúrà ètò yìí o. Mufti ti tẹ́, Mufti ti rógo, Mufti ti tẹ́, Olúwo ti tẹ́, Olúwo ti rógo. Wọn ó padà kúrò nílẹ̀ Yorùbá yìí, wọn ó kú lọ sókè Ọya, ọ̀sọ̀gbọ́n tí a fẹ́ dá sí. Èyàn ò lè máa jẹ nílẹ̀ Yorùbá, kó máa mu nílẹ̀ Yorùbá, kó dé adé nílẹ̀ Yorùbá. Eléyìí ló ń wé láwà ní ìyẹn Mufti ìlú Ìwó. Olúwo náà lọ fowó sí gbé láwà nílẹ̀ Yorùbá. Kẹ wá sọ wípé ẹ̀yin ó dúró wípé ọ̀tá ilẹ̀ Yorùbá lẹ jẹ́. Ẹ rí i pé wọn ò lè rọwọ́ mú, wọn ò ní rí bá ti ṣe, wọn ò dẹ̀ lè rọ́nà gbégbà. Ẹ má jẹ́ ká tara wa, wọn ò lè rí bá ti ṣe, wọn ò lè rí ọ̀nà gbégbà. Ẹ jẹ́ má bínú o, ẹ má bínú rárá, ẹ jẹ́ má bínú. Mo ń try láti ṣe setting kan ni, ẹ jẹ́ má bínú sí wa, àfọlọ́ba fi bẹ̀yìn. Ẹ rí i pé Mufti ìlú Ìwó ti sì rìn, gbogbo ìgbà ló máa ń sí ọ̀rọ̀ sọ, kò sí ẹ̀kọ́ rere kan tí ẹ̀ lè kọ́ lára Mufti ìlú Ìwó. Ẹni tó bá sọ wípé Yorùbá nation ti ṣubú, ẹni tó bá sọ wípé Yorùbá nation pé ayé rẹ̀ ti lọ, ẹ̀rí pa unitọ̀ náà ti lọ. Gbogbo ẹnikẹ́ni tó bá ní Yorùbá nation ti ṣubú, ẹ̀rí pẹ́ni tó náà ẹni náà ti ṣubú. Mufti ìlú Ìwó ti ṣubú, Mufti ìlú Ìwó ti kúrò, ó ti kúrò ní èèyàn gidi. Ojú rere tí a fi ń wo Mufti ìlú Ìwó ti kúrò mẹ́ẹ̀, ẹ̀rí pé ojú rere dèrè lóníkàlùkù fi ń wò. Ẹ̀rí pé ojú rere dèrè lóníkàlùkù fi ń wò. Ẹ jẹ́ máa ṣàlàyé fún wa o. Mufti ti tẹ́ nílùú wọn gangan. Mufti ti tẹ́ nílùú wọn. Yín sọ fún yàrá gbàgbọ́, yín máa sọ pọ́ìntì ẹ̀fín ẹ̀mọ́ túmọ̀ rẹ̀. Mufti ìlú Ìwó ti tẹ́ nílùú rẹ̀. Ìdí tó fi tẹ́ ni wípé ẹ̀rí pé máa ń pera rẹ̀ ní Grand Mufti of Yorùbá land, Edward Delta. Ó ní máa ń pera rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn dèdèrè kan tí máa ń pè bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ní sí dáadáa o. Nígbà tí ìjọ rọ́bìtọ̀ original táwa mọ̀ ní rọ́bìtọ̀ táwọn bàbá mùdírù wà bẹ́ẹ̀, táwọn gbogbo imams and alfa ilẹ̀ Yorùbá ti wà bẹ́ẹ̀ tí a dálẹ̀ ní 1960 something, tí wọ́n fẹ́ jẹ Grand Mufti of Yorùbá land, Edward Delta nílùú Ìbàdàn ní stadium. That was last year kọ́ yẹn ni àbí upper last year, kò tí ì pẹ́ jù náà. Olúwo wa pé Mufti ìlú Ìwó, ẹ dákun ẹ jẹ́ ká tẹ́tí balẹ̀ ká gbọ́ tí mo sọ yìí, kì í sàrùsọ o, confam ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Wọ́n ti fún Olúwo message, àwọn ìjọ rọ́bìtọ̀ lẹ́jẹ̀ wọ́n ti fún message wípé yóò release ìmáàmù àgbà ìlú Ìwó àtàgbègbè rẹ̀ ní ìrántí orúkọ bàbá ọlọ́kan lọ́rẹ̀ ní bàbá yẹn ní sùúrù. Kọ́dà bàbá yẹn kò yẹ kó bí sínú ìlú Ìwó. Ìyá ìmáàmù àgbà ìlú Ìwó kò yẹ kó bí bàbá yẹn sínú ìlú Ìwó. Ìwà rẹ̀ dáa ju ìlú Ìwó lọ kí bàbá má bínú torí pé àwọn ọmọ ọ̀sán ní gbogbo báyà wọn. Ẹ rí wípé Olúwo pé chief imam ìlú Ìwó wípé tàbí chief imam gàgà yọjú sólúwo láàfin ìkànnì méjèèjì, àmì méjèèjì wà nínú àfin Olúwo. Chief imam wá sọ fún Olúwo wípé òní ni wọ́n wé láwàní, ọ̀là wọ́n wé láwàní fún Grand Mufti of Yorùbá land, Edward Delta. Ẹgbọ́n tí mo sọ yẹn, chief imam ìlú Ìwó ó wà nínú àfin Olúwo, ó wá ń sọ fún Olúwo wípé òní ni wọ́n wé láwàní yẹn lọ́jọ́ yẹn. Wọ́n sọ pé òní ni wọ́n wé láwàní Grand Mufti of Yorùbá land, Edward Delta tí ń jẹ́ original. Ó sọ fún Olúwo bẹ́ẹ̀. Olúwo wá gbọ́rọ̀ yẹn. Olúwo yẹn pé Mufti ìlú Ìwó ó pe bàbá Wàsíìrì. Bàbá Wàsíìrì kọ́ọ̀lù dó gan. Bàbá Wàsíìrì ògbé kọ́ọ̀lù. Wọ́n tó tẹ̀ gan. Bàbá Wàsíìrì ògbé kọ́ọ̀lù. Wọ́n tó tẹ̀ sílẹ̀ kẹta gan. Bàbá Wàsíìrì ògbé kọ́ọ̀lù. Wọ́n pe Mufti ìlú Ìwó, Mufti sáré bọ̀ kàbàkàbà, ẹ̀mọ̀ kò ní kún bẹ̀bẹ̀, ń sáré bọ̀ pẹ̀lú rẹ̀ bíbí àwẹ̀ ìdí bíbí àwẹ̀ ìdí obìnrin tó lóyún, ń sáré bọ̀ pàpàpàpàpà, ọgbọ̀n náà fi lu kábíyèsí ọ̀dọ̀ balẹ̀. Èmi bàbá, èmi ẹlẹ́lẹ́, farabalẹ̀ dìde, má ní orídìí òkè. Olúwo wá ń sọ fún Mufti ìlú Ìwó wípé chief imam ìlú Ìwó àtàgbègbè rẹ̀ náà wà lórí ìdúró yìí. Wọ́n fẹ́ lọ attend ìwé láwàní Grand Mufti of Yorùbá land, Edward Delta original. Ẹ bracket original yẹn, ẹ bracket iwájú, bracket open, original, bracket close. Olúwo ti rí ìwọ Bàbá Àgàbí ìlú fẹ́ wọn lóye kúta tí of Ìwó land. Ń sọ fún Mufti ìlú Ìwó bẹ́ẹ̀. Ayaka Mufti ìlú Ìwó ara sangbáyà ẹ̀ tòró ti gbọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ń wá ète, ń wá ọ̀nà láti fi jẹ́ wípé Ìwó ní attend, àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́. Olúwo láfira kó tó di pé ìpayà kúrò lára Olúwo lára Mufti ìlú Ìwó ojú pẹ́sẹ̀ kan sí ẹbí pé pẹ́sẹ̀ wo ló béèrè. Ebi Olúwo Mufti ìlú Ìwó wípé ṣé kí bàbá wa ìmáàmù àgbà ìlú Ìwó àtàgbègbè rẹ̀ ṣé kí wọ́n lọ attend rẹ̀ àbí kí wọ́n má lọ. Olúwo bí Mufti ìlú Ìwó bẹ́ẹ̀ àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́. Mufti ìlú Ìwó wà tún
owó sí owó wájú owó ẹ̀yìn owó òkè owó lẹ̀ owó àárín ìdààmú bá mufti ìlú Ìwó ó di kánì yes or no èwo ni kí n ṣe èwo ni kí n sọ tí òfin ní jẹ̀gbájú níwájú Olúwo. ṣáàdì ẹ̀mọ́ pé kútájọ́ òbí Olúwo bàbá Rashid Àkànbí everybody ló mọ̀ wá ẹ̀ ọba tí ń jẹ̀sẹ̀ ọba tó fún ọba ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ lójú pa ẹsẹ̀ wúwo ju ní lọ ọ̀sáàfù bàbá ní àtẹ̀wọ̀ kàkà so Olúwo ti perform lójú ẹ̀rí ó ti mọ̀ wípé yes Olúwo ń gba kókó gan. Mufti Dààmú ọmọ rú ìdáhùn tí ó lè sọ fÓlúwo bàbá wa chief imam àgbà ìlú Ìwó kọ́nà kan lọ́rẹ̀ mi bàbá yìí torí bàbá yìí ní sùúrù ní gbáriwo bàbá yìí bí tí ọ̀dà irọ́ ọ̀dà ẹ̀dẹ̀mọ̀ pé mi ò fi sábòsí kọ́nà kan lọ́rẹ̀ mi bàbá àgbà ìmáàmù àgbà ìlú Ìwó àtàgbègbè rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lákàyè ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn mi jẹ́ bàbá mi ti rí bàbá yìí bí tí ọ̀dà rí mi ti gbọ́ kí bàbá yìí ṣe wá sí tí ọ̀dà rí mi ti gbọ́ kásọ̀rọ̀ tí ọ̀dà rí ọjọ́ yẹn dalẹ̀ bàbá ọjọ́ yẹn dalẹ̀ ẹ̀ ò ní fáwọn ẹ̀dùgbà ẹ̀ ní fáìsàn ẹ̀dùgbà ẹ̀sán nídìí ìmọ̀lẹ̀ Ọlọ́run ní fi sara nídìí ìmọ̀lẹ̀ bàbá yìí ń tọ́ da ká sọ chief imam Ìwó àtàgbègbè rẹ̀ èèyàn bàbá yẹn Ọlọ́run ní balẹ̀ ayé ń jẹ́ àbí àṣẹ. Mufti Dààmú Mufti ní ẹ jẹ́ kí wọ́n lọ ibẹ̀ lẹ́tì mọ̀ wípé ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ká bíra wa níwájú ọlọ́ọ̀bà tènìyàn Olúwo tìlú Ìwó ebi Mufti ìlú Ìwó tó ń pèrè ní Grand Mufti of Yorùbá land Edward Delta títún pèrè ní Mufti ìlú Ìwó tún ìwà ọba Rashid Àkànbí Mufti ìlú Ìwó dúró báyìí tí ń pèrè ní Grand Mufti of Yorùbá land Edward Delta chief imam of Ìwó ànágbègbè rẹ̀ bàbá náà dúró báyìí bàbá neat bàbá fine láwọn ní fìdí bàbá tí bá jọ bèrè bàbá wa chief imam of Ìwó là ní bá fẹ́ bàbá ní sùúrù ọpọlọ wà dàgá ìwà ẹ má fi Mufti ìlú Ìwó wé chief imam ìlú Ìwó wọn jọra wọn fẹ́ jọra rárá ẹ má fi wéra wọn it's all comparable. ẹ dákun lójú Mufti ìlú Ìwó Olúwo ń bi Mufti ìwọ̀n wọn ń dàrẹ́ ti pàṣẹ sí bàbá wa ìmáàmù àgbà ìlú Ìwó àtàgbègbè rẹ̀ ìpèsè kí wọ́n lọ sí Ìbàdàn ní national stadium àbí bá ń pè rẹ̀ bí Adamasingba stadium níbi tí wọ́n ti fẹ́ lọ wéláwà ní Grand Mufti of Yorùbá land Edward Delta tí ń jẹ́ original ṣé kí wọ́n lọ àbí kí wọ́n má lọ. gbọ́ngàn sọ akutuku kẹ́kẹ́ pamá tí ò lẹ́nu Mufti ìlú Ìwó kẹ́ mo wá ẹni orí ẹ máa ń lé kàbàkàbà àṣẹ bẹ̀rẹ̀ ní Mufti àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àní kí ló ti rí o sì máa sáré gan Mufti àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àní kí ló ti rí o sì máa sáré gan máa sáré kàbàkàbà. Mufti ìlú Ìwó ní kí bàbá wa ìmáàmù àgbà ìlú Ìwó àtàgbègbè rẹ̀ kí wọ́n lọ indicating that Grand Mufti of Yorùbá tó ń gángan jẹ yẹn is invalid. Gbogbo àfáà gbogbo imams ilẹ̀ Yorùbá pátápátá wọn péjọ wọn fẹ́ lọ wé láwàní fún Grand Mufti of Yorùbá land Edward Delta wọn máa ń bi Mufti ìlú Ìwó tí ń pè é ní Grand Mufti of Yorùbá land pé ṣé kí ìmáàmù wọn lọ àbí kọ́mọ́ lọ oníkó lọ indicating that òun ò kí ń ṣe Grand Mufti of Yorùbá land Mufti of Ìwó lásán lọ jẹ nítorí túmọ̀ sí nìyẹn ẹgbẹ́ tí mo sọ ẹ́ sìn yìí nítorí túmọ̀ sí nìyẹn mo sọ pé Mufti ti ń fọ́kọ̀ ó ń fọ́kọ̀ ìyọ́dẹ̀ láyé bẹ́ẹ̀ tó jẹ́ ká gbéyàwó kí ló dé tí Mufti ìlú Ìwó lọ́jọ́ ìjọ rọ́bítọ̀ tí ìmáàmù ìlú wọn wà ń bẹ̀ Mufti ìlú Ìwó ti rógò kí ló dé tí Mufti ìlú Ìwó tí kò lọ́jọ́ ìjọ rọ́bítọ̀ tí bàbá mùdírù àti gbogbo wọn àwọn làákàyà fáwọn onímọ̀ fáwọn ọlọ́pọ̀lọ́ àwọn onímọ̀ àwọn onísùúrù tí chief imam ìlú wọn tó wà lára wọn jáde lọ wé láwàní fún Grand Mufti of Yorùbá land Edward Delta original kí ló dé tí Mufti ìlú Ìwó sí lára wọn Mufti ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ó ti dẹni ẹ̀sìn ọ̀rẹ́ là ó mọ̀ ṣe Mufti Ìwó ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ó ti dẹni ẹ̀sìn Mufti ìlú Ìwó ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ti dèyàn yẹ̀yẹ́ Mufti Ìwó ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ó ti dẹni ẹ̀sìn ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe Mufti àwa ò járí ọ̀rẹ́ là ó mọ̀ ẹ̀bàgbé ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe Mufti ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe àwa ò járí ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ẹ̀bàgbé Mufti ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ó ti tẹ́ ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ó ti tán ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe Mufti àwa ò járí ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ó ti tẹ́ Mufti lójú ẹ̀ gangan wọn bí ẹ wípé kí ìmáàmù ìlú yín àtàgbègbè rẹ̀ ìmáàmù àgbà ṣé kó wọn lọ síbi ìwé láwàní Grand Mufti of Yorùbá land Edward Delta táwọn ìjọlọ́bìtọ̀ alákọ̀ọ́kọ́ tó dórí jílẹ̀ tí wọ́n wé láwàní ẹ̀ kó dẹ̀ ní kó lọ bẹ̀ are you original Mufti of Yorùbá and Ìwó land tí wó ló jẹ má fi ti Edward Delta sí mọ́ wọn náà ló pé fúnra ẹ̀ náà wọ́n ló pé fúnra ẹ̀ so mo fi sọ pé Mufti ń jẹrù Olúwo ń jẹrù ẹ rà sílẹ̀ ní fídíò yìí àmì méjèèjì ti tẹ́ wọ́n ti tẹ́ wọn ọdún bẹ́ẹ̀ kí Mufti ìlú wọn máa sọ wípé ojú ti Yorùbá nation ojú òde ti Mufti sẹ́yìn pọ́nmọ́ lásán jẹ́ pé náà ló jẹ́ kó máa sọ wípé ojú ti Yorùbá nation ṣùgbọ́n ojú ò ti Mufti ìlú Ìwó sórí jìnnà ọmọ Yorùbá nìyẹn ẹni àgbogbo tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí ká wípé àtijọ́ gbọ́ èdè ara wáyé àwa ti dádúró tiwa àti mọ fẹ́ǹsì yíká ara wa ṣé rẹ́dẹ̀rẹ́dẹ́ àbára wa nù rẹ̀ ṣé rẹ́dẹ̀rẹ́dẹ́ bó ti sẹ̀ sábàra wa nù ẹ̀ àdìbọ́ra wa nù ẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. ọlọ́run àṣọ ìdáwọ́ bá bọ́ọ̀ kọ̀ lálẹ́ mo kà wípé ó dá ká sọ sí lórí ìtàn ìrántí àǹfààní. ìyọ́wò ìtumọ̀ àtọ̀lọ́ àríwá fún ìgbà tá a sọ fún àwọn èèyàn wa wípé gbogbo wọn ti fẹ́ dá pamọ́ Islam wọn ni láti ṣe Islam ti bẹ̀rẹ̀ àwọn ọ̀tọ̀ ló máa wọ̀ bá ti lè dá iṣẹ́ Ọlọ́run dúró tó bá ti lè dá Islam dúró nínú tí wọ́n ṣe ni ọ̀rọ̀ tó sọ pé ìrírí rẹ̀ ló ti fi wọ́n lọ́wọ́ lọ́ọ́rí ìyàwó àyè wọ́n máa ń gbà ní ìpè àwọn ilé fẹ́nu
àìmọye ọlọ́tọ̀ ìmọ̀lẹ́ ọlọ́tọ̀ tán wọn ni fẹ́ lọ pa ìyẹn ni tọ́lá sọ fún ẹni pé wọ́n máa parọ́ wọ́n máa bẹ́ẹ̀ bú wọ́n máa sọ̀sọ́kúsọ nípa Islam láti bá Islam jẹ́ ara strategy mẹ́ta tó jẹ́ kọ̀dí mẹ́rin wọ́n àdìsàn. ṣe rí ẹ má jẹ́ kí mufti ìlú kọ́ tẹ́lẹ̀ bọ̀dì jẹ́ o ilé ìlú fi ń jáde mo fi ń tó àṣírí ẹ̀ gbogbo gbà ẹ má jẹ́ kó mẹ́ni bọ̀dì mugun o iṣẹ́ ni mufti ìlú wo ń ṣe fáwọn òkè ọya o iṣẹ́ ló ń ṣe fáwọn arabu o iṣẹ́ ló ń ṣe o iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe o àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́ o iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe o ẹ má jẹ́ kó mú wa ní mugun o kó wá jẹ́ wípé tẹ máa ń sọ̀rọ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ máa lọ mẹ́sìn Islam lọ́rùn ìwà mufti ọ̀dà ọ̀mọ̀rọ̀ sọ ìpè ló máa ń ṣẹ́ fún yàn lórí mọ́bàrí àwọn náà wá ń dẹ́gbẹ̀ padà fún wọn wá ń lọ ọmọ wípé wọ́n fẹ́ gbẹ́sìn Islam ṣubú ṣé mufti lẹ́sìn Islam ni àbúrò pa àponú ni sọ́dẹ̀ ló pé gbogbo wa ni tẹ́bá wa tọ́ bá sẹ̀tọ̀ dára kan tẹ́ńdà ògbóbò tẹ́ ń fi látòrí tẹ́ ń fi lẹ́gba yọ àwọn ọmọ ọmọ ẹ̀sìn Islam kan fẹ́ gbé Islam ṣubú sóò nìkan ló ṣe Islam ilẹ̀ Yorùbá ni sóò nìkan ló ṣe Islam ilẹ̀ Yorùbá sóò ní chief imam gbogbo ilẹ̀ Yorùbá sóò lójó lórí gbogbo afálẹ̀ Yorùbá tí nǹkan bá ṣẹlẹ̀ sí kó nìkan ṣẹlẹ̀ sóhun òun kábùkù everywhere òun tẹ́ everywhere wọ́n ń lẹ́kọ̀ọ́ mọ́ everywhere kò lè dárìn máa ń ṣe pé àwọn ọmọ ológun ní kó káàkiri ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́ àpò ilẹ̀ Yorùbá kò sì fẹ́ dá sí olúwo náà máa kó ilẹ̀ Yorùbá láì gbàgbé ìgbà kúrò kò sọ pé fẹ́ dá sí. ní àti ìgbà gbọ́ngbọ́n àti sìn bí o sì ní máa ń lò láti tẹ̀lẹ̀ pé kí o tó bá kó o ṣe Islam ẹ̀ kọ́ ọ̀rọ̀ sáà strategy mẹ́ta yìí táwọn ọ̀tọ̀ ọlọ́gbọ́n lò ọ̀rọ̀ ni ilé ẹ̀kọ́ fún ẹ̀kọ́ lápò àdá. ẹ jẹ́ kí n ṣàlàyé àníyàn fún ìpínlẹ̀ Yorùbá dáadáa mufti ìlú wo sọ fún wa wípé àwọn tó jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run wọ́n ń wọ́n láti gbẹ́sẹ̀ Islam ṣubú láti gbé àwọn mùsùlùmí ṣubú tó lè jẹ́ pé rọ́ nípa ẹ wà gbọ́dọ̀ àyè tí tọpọlọ rò gbé àlàyé tí ọpọlọ rò gbé tí ọmọ sẹ́sẹ́ mọ̀ ní mímọ́ túmẹ̀ fún yín mufti gẹ́gẹ́ ti fokùn déra ẹ̀ èsì ní kí jẹ́sẹ̀ má gbé mufti èsì ní kó má sẹ́wọ̀n torí tẹ̀mí ń ké fún mò ń ké every time mò ń ké fún mò ń sàlàyé fún ilé ti kún ni ilé ti dídí ni kó nìkan wá dúró dòrí kó ju gbogbo àfáà ilẹ̀ Yorùbá lọ ẹ wò mélòó lára ẹ̀ soko polybas mélòó lára ẹ̀ kó dúró dòrí kó ju gbogbo àfáà ilẹ̀ Yorùbá lọ ibi àwọn àfáà gidi bá lòun ní dojú kọ bẹ̀ kó wọn wá dúró dòrí pé àfi ọ̀nà rere ìgbéga tí ilẹ̀ Yorùbá bá fẹ́ ní káwọn yẹn máa fà wálẹ̀ ìlú wọn gbé fún tó ṣiṣẹ́ burúkú ipò wọn promise ẹ̀ tó fẹ́ palẹ̀ Yorùbá àwọn àwọn onífúláì láti gbé Islam ṣubú sóò nìkan ló ní Islam ni ṣé wo ló ní Islam ni ṣé ìwé wọn ti bí àná Muhammad sallallahu alaihi wasallam ṣé wo ni a ti lọ́ọ̀ṣì ẹ̀sìn Islam ẹ̀rí pé tàjẹ́ mufti yìí pọ̀ ó lóun wá sọ pọ́ìntì bíi mẹ́ta fún wa táwọn ọ̀tá Islam fẹ́ gbé Islam ṣubú àwọn onípè lọ́tà Islam tẹ̀lé pé ní òye ẹ̀wọ̀n gbé dada èdè òye rárá ó ní the special orientation láwọn tó ọmọ ìdánilẹ́kọ̀ọ́ ṣe fún yàn bí yẹn ṣe understand Islam bàbá yìí ní the special orientation on Islamic religion and Islamic studies ó ní the special orientation ó lè lọ forí dáná ó lè lọ forí rúgí oyin ó lè lọ sàgbápọ̀ bí kan kọ́ máa ṣépè fún ẹ kọ́ máa rọ̀jẹ̀ pé fún ẹ kọ́ máa lọ ọmọ pé Islam wọn bú Islam wọn fẹ́ gbégbé ṣubú ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ fa ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ wà bẹ́rù ẹ̀ níbo lè fẹ́ sí máa sọ nìyẹn ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ gbogbo ọ̀nà tó ń dẹ́ ipò tó ń ṣe lórí mọ́mbà gbogbo ẹlẹ́rù àṣírí ẹ̀ ń bí náà ó lẹ̀ pẹ̀rẹ̀ ní mọ́ tàbá wọn fáyẹ̀ padà ọmọ àlọ́ ọmọ Islam lọ́rùn pé Islam ẹ̀ dìde dèdè ni ó tẹ̀lé ọ dèdè ni máa tẹ̀lé ẹ. àìdíyà mú wà ní sẹ́mẹ́ta fún bisu wọ́n bá dùn ní lẹ́wọ̀tẹ̀ fún bẹ́ẹ̀ ló dákọ̀ bẹ́ẹ̀ ni èyí ẹ̀kọ́ fún àwọn ọ̀tọ̀ nínú ilé tẹ́mọ́sá òun ni kí wọ́n orí yìí wọ́n bá gbogbo àyè tó yẹ kí ẹ wà kán ṣèṣe pé ìgbàgbọ́ yìí sí àwọn nìkan ní ẹsẹ̀ ní àwà ní health education ní politics ní media ní our social life àwọn ọ̀dọ́ máa ń ṣèṣe bí kẹ́ gbé wa pamọ́ káwọn wà lókè káwọn wà dàbẹ́ wọ́n yìí fẹ́ kí àjọ wà lẹ́gbẹ̀ẹ́ kan náà wọ́n yìí sì fẹ́ káwà lókè àwọn ọ̀dọ́ máa strategy náà wà ní wípé abẹ́rẹ́ wọn fẹ́ káwà ìfẹ́ káwà dé òkè wọ́n máa fẹ́ ká. màá sàlàyé àríyá fún wa o gbogbo sọ̀rọ̀ kó rántí ẹ̀ ní màá tu gbogbo sọ̀rọ̀ kó rántí ẹ̀ ní màá gbọ́ o mufti tó bá ń ṣeré kó múra síre tó bá ń ṣe ìka kó múra sí ìka o àtòrí àtìka ìka kì í gbé Ọlọ́run ló mẹ́ni tó máa rọrùn wọ̀ nínú wa ẹ jẹ́ ká gbáyé sí rere orin ló pé ara mi ìka mọ́ sí ìka o ẹni bá ń ṣe ìka bó dijọ́ ká kú ábílé ayé ilẹ̀ àgbọ̀run lọ ẹ̀dá ẹ̀ máa ń ṣe ìka rere ló pé ṣé àlọ́ àti mufti ìlú wo sọ yẹn ẹ̀dá pẹ̀jẹ́ ká gbé yẹ̀wò tó lọ náà bá ẹ̀jẹ̀ ká gbé yẹ̀wò mùsùlùmí ni mí wọ́n mi kì í sáfà mùsùlùmí ẹ̀gbọ́n máa sọ pé irú bàtẹ́ rí ìmúdá sí ni láti fi ṣe súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní èké sọ ma kéwù mi ma kéwù èyí tí ma fi kéwù nìkan ni mo ma ẹ̀dá pẹ̀jẹ́ ká gbé ètò education wò as far back as almost 100 years ago ṣé àmọ́ pàwọn mùsùlùmí tẹ́lẹ̀ nílùú tèmi lè mi sọ o mo dẹ̀ mọ̀ pé as it happens here it happens everywhere ní tó ṣẹlẹ̀ nílùú mi ló ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwa mùsùlùmí àtètè kàwé ní jẹ́ pé reality ẹ má jẹ́ ká ṣàbòsí fọ́lọ́run o ẹ má jẹ́ ká ṣàbòsí ẹ̀sìn kankan ẹ má jẹ́ ká ṣe àbòsí ẹ̀sìn kankan ó pẹ́ kí mùsùlùmí tó lajú sí wèé that was my own environment ìgbà yẹn wọ́n sọ wípé kéwú ló láyé kéwú ló lọ́run pé ìwé ò lè bí ẹ̀dẹ́bì kankan that was the belief in the holy days láwọn tó gbé Islam wọlé Yorùbá so ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó jẹ́ pé Islam dominate ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orí kéwú la base lé lórí ìlú tèmi gangan nílùú tèmi àáfàá kan lọ́kọ́ wá lajú kínní yẹn that was the principal of the school ó wá jẹ́ imam ó jẹ́ imam ìlú ara kan láwọn imam ìlú òun ló wá lajú sí wípé ìkéwú tí ọba síwèé ń bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ògùn tó bẹ́ẹ̀ tọ́jọ́ bá sún síwájú tọ́jọ́ sún síwájú tàǹkan tọ́jọ́ súnmọ́ wa ti súnmọ́ wa kéwú ọ̀fẹ́ láì síwèé ẹni tó bá ka kéwú lásán kò ní fẹ́ ẹgẹ́ tí mo sọ yẹn àfáà ìlú wa ló ń kálukú lójú àwọn èèyàn gbọ́ta wọn mú lọ́tà nígbà yẹn wípé ìwé ìwé làwọn tún máa kà ó wá di pé kéwú ẹ̀ kàwé ẹ jẹ́ kọ́mọ yín ó kéwú 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 ayé ni rọ́mọ ọ̀run òwe ké ẹ jẹ́ kọ́mọ yín ó kéwú that was the whole day song pé kéwú lásán ni kọ́mọ kàwé ìgbà tó bí àwọn èèyàn láti wá rí wípé ìwé ìmọ̀ dàbí ẹni kó náà máa jáná bí kéwú ṣe ń jáná ìwé náà máa jáná àbí kéèyàn mú kéwú lọ́wọ́ tún kó mú ìwé lọ́wọ́ sí kéèyàn máa di méjèèjì papọ̀ ètí mo sọ òye yín so that tí ẹ bá fẹ́ ṣe wáàsí ẹ lè máa relate wáàsí yín mọ́ what is happening in the society what is happening in the nation what is happening in the entire world
àfáà tí ó bá kàwé rárá ìjọ lè relate wá sí rẹ̀ mọ́ tí ń ṣẹlẹ̀ lágbàáyé kò lè relate ẹ̀ mọ́ àbí tó bá súnmọ́ àwọn tó kàwé tó náà ń dọ́gbọ́n tí ń kọ́wé ẹ̀ ń wé. ibi tí Islam tó kọ́kọ́ ní problem láyé ìjọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìlú tẹ́ gbé Islam lọ tètè kàwé so àwọn tó jẹ́ Christianity ẹni pé àwọn gbé wa àwọn ti lọ síwájú wa ṣé àwa dání kí wọ́n lọ síwájú wa ni sáwà dání ká má tètè kàwé ni tòótọ́ tó lọ́ba délẹ̀ ẹ̀jẹ̀ ká so tọrọ ẹ wọ́n jẹ́ ká tẹ̀lé bàbá mufti ẹ̀jẹ̀ ká tẹ̀lé ká gbọ́n tó máa sọ. ẹ ká sọ̀rọ̀ sókè wọ́n máa fẹ́ kí apamọ́ ìfẹ́ ká kan ìjọba ti ń sọ̀rọ̀ ìfẹ́ ká wọ̀ wá bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ tu apamọ́ wọ́n wá fẹ́ bí ara wọn hàn wọ́n fẹ́ wà lọ́gàá wọ́n fẹ́ sọ̀rọ̀ àdọ̀mọ̀ṣẹ́. sẹ́gẹ́jà ni màtúmẹ̀ fún yìí o sẹ́ni mufti yìí eléke èèyàn ni kò dẹ̀ jẹ́ ní ìmọ̀ mọ́sálásí lára tọ́ ìkọ́ kò ń sòótọ́ ẹ rí i pé àwọn yẹn máa ń kọrin kan pé báyé bá ń yí bàbá akọ̀lẹ́ tèmi kọrin yẹn báyé bá ń yí ká mọ̀ báyé yí báyé bá ń yí ká mọ̀ báyé yí ẹni bá kọ tí ó yí o ìyẹn wà lẹ́yìn gédéǹgbé tó bá lówó nínú tó bá gẹta ìsìn yìí o wọn kà fálá sọrùn kó máa sakọ ayé ti yí padà o ayé ti yí padà o ayé ti yí padà o ìgbanú ẹ̀yìn tẹ̀lé ayé ti yí padà o ìgbanú ẹ̀yìn tẹ̀lé tó bá lówó nínú tó bá gẹta ìsìn yìí o wọn kà fálá sọrùn kó máa sakọ àwa mùsùlùmí àtètè yí pẹ̀lú ìwé that is the reality of life that is the reality of life àwa mùsùlùmí àtètè kàwé even when I was in primary 1 àwọn ẹgbẹ́ bàbá mi lọ́wọ́ no when I was in primary 2 or 3 àwọn ẹgbẹ́ bàbá mi lọ́wọ́ primary 1 and 2 nígbà yẹn wọ́n léètì kàwé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí léètì kàwé alẹ́tì kàwé kéwú la kọ́kọ́ kà lọ gbáà gbàtà wá rí wípé ẹ jẹ́ kọ́mọ yín ó kéwú kó kàwé ẹ jẹ́ kọ́mọ yín ó kéwú kó kàwé kó lè ṣe wáàsí kó fẹ́ tí mu rẹpẹtẹ o ẹ jẹ́ kọ́mọ yín ó kéwú ọba ẹ jẹ́ kọ́mọ yín ó kàwé bẹ́ẹ̀ ni wọ́n sọ jí. bọ́n mú tí ìlú wọn sọ sí wípé wọ́n fẹ́ mọ tiwa sẹ́yìn wọ́n fẹ́ mọ bùwá mọ́lẹ̀ bí ẹ bá ti tọ̀ fẹ́ ká sọ̀rọ̀ ṣé àwọn tọ́pẹ́ ká tó kàwé tí àwọn kìrìsìtẹ́nì ti kàwé lọ rẹpẹtẹ àwọn oníṣẹ́ ti kàwé lọ rẹpẹtẹ Islam lọ gbẹ̀yìn kàwé ní environment tèmi and I know it as it was happening in my environment believe me it happens all Yorùbá land generally ọpẹ́ ká tó kàwé ó mú ìfàsẹ́yìn bá mùsùlùmí lẹ́nu ìwé even gan state tèmi I'm telling you sincerely I'm saying the truth mo lè prove ẹ̀ bá ní kí n prove ẹ̀ fún un gbogbo local government ni town planning ni ministry of land ni ministry of works ni gbogbo ministry tó wà state mi àwọn tó jẹ́ Kristẹni ni gbogbo wọn jọ̀gá bẹ́ẹ̀ because àwọn ti kàwé kí àwọn mùsùlùmí tó máa kàwé débi pé padà sọ education ọ̀fẹ́ ní state tèmi I attended boarding school that was my secondary 1 secondary 2 and 3 boarding school ní ìdàgbàsó holiday school local government wa ló ń san school fees wa kó lè ronú kálukú láti kàwé ẹgbẹ́ tí mo sọ yẹn sọ pé káwọn mùsùlùmí ká tó kàwé àwọn Christian ti kàwé wọn ti lọ àwọn oníṣẹ́ ti kàwé wọn ti lọ gbà so tẹ bá pẹ ká nominate àbí tẹ fẹ́ yan bóyá town planning officer olórí town planning mùsùlùmí ó kàwé dáadáa Kristẹni kàwé gan ó ti lọ yunifásitì ó ti parí rẹ̀ ó ti parí kọ́ọ̀sì ó ti gba certificate ó ti pass ṣé mùsùlùmí tọ́ka tíra tọ́ka yàdùn planning ṣé wọ́n fi jẹ town planning authority mọ̀ ní abẹ́ni tọ́ka àwé Kristẹni tọ́ka àbóríṣẹ́ṣe ibi tí Islam ti ọkọ ní problem nìyẹn nílẹ̀ Yorùbá nítorí ní problem because tètè lajú síwèé wọn náà mú ti relate wípé àwọn Kristẹni àwọn ìṣẹ̀tà àwọn ti kàwé síwájú wọn ò fẹ́ ká sọ̀rọ̀ wọn ò fẹ́ kí wọ́n mọ̀ wá ìwé ni ọ̀jẹ́ kí wọ́n mọ̀ wá wíta tètè ká kéde Kristẹni kéde oníṣẹ̀ṣe àbí Muslim I will not talk lies kéde àwọn Kristẹni ń gbé wa sẹ́yìn ọ̀dà nísìnyí wọ́n fẹ́ gba òṣìṣẹ́ nílùú wípé tọ̀ àwọn graduate o company wa láti ìlú ìbò wọ́n fẹ́ gbọ́n graduate mẹ́fà tí wọ́n gbà lọ sí ìlú ìbò tí wọ́n máa fún fìdánà sanwó fún pásítà sanwó fún Kristẹni kan ló wá kàwé tọ́ka university tọ́pásì mùsùlùmí ọ̀ka secondary school tàṣẹ́ mùsùlùmí wọn àmúlọ ni àbí Kristẹni àbóríṣẹ́ ti tọ́ka university ibi tá a ti ní problem yẹn instead tó yẹ ká máa ran wa lọ́wọ́ ká máa promote education ká máa promote gbogbo ẹ̀ láti fi dẹ́gbẹ́ mùsùlùmí pọ̀ nù láyìn ìwé bá a ti ń ka kí ó là ń kàwé bá a ti ń ka kí ó là ń kàwé ká máa ẹ̀fà sọ wípé ìwé ọ̀dà then what is happening in the whole nation now wọ́n ní Boko Haram book is bóyá prohibited ní bóyá kankan pé ìwé ọ̀dà ṣé bó sì ń ṣẹlẹ̀ sí àwọn olóhùn sọ̀rọ̀ yẹn ìbáwọn muslim ni ṣé Christian ló ń sọ ni sọ́níṣẹ̀ṣẹ̀ ló ń sọ ni it's part of few Muslims ló ń sọ jáde wọn kàn sí ẹ̀yà tiwa ni pé ayé àràmù ní ìwé kíkà wọ́n sì ń sọ ọ́ nísìnyí then báwo ni mufti wọ́n ti máa prove fún wa wípé àwọn ẹlẹ́sìn kejì ní gbá wa sẹ́yìn ọ̀bẹ jẹ́ káyé kísà wa hàn wọ́n ń pín òbẹ́ òsì ní ẹ ti ń pín ọwọ́ ni wọ́n fi tẹ̀ sílẹ̀ àwọn tó wà mẹ́kọ̀ọ́ ti kárí wọn àwọn tó kàwé gangan post ò tí kárí wọn then àwọn táwa ká kéwú lásán tá kàwé mọ́ tí wọ́n á fẹ́ post ever nílò ọ̀pọ̀lọpọ̀ fi ń kàwé kún kéwú kí promotion lè wà ibi tá a kí mufti wò sọ̀rọ̀ nìyẹn o ènìyàn mọ̀ já fún yín àṣírí ẹ̀ ti tú. láti dára pọ̀ sí always wo ní fẹ́ kí ti àwọn àmì àwọn ọmọdé wà ní tiwa mẹ́ta látàdé bá yé tí sórí ní ti ara rẹ̀ lónìí tọ́ka ọlọ́run tó ń sọ̀tà àbúrò báwọn ènìyàn tó ń sọ̀tà wọ́n máa ń lò ọkọ nù take education nígbà tí ìwà múnisìn dé pẹ̀lú evangelism wọ́n ní káwọn ọmọ lọ sùkú ṣé ẹ̀ tàbá lọ sùkú lóko ìlú rẹ̀ lè ṣe wa ṣé ẹ̀ tàbá lọ sùkú yóò máa bàjẹ́ rẹ sí ọmọ ìjà lọ sùkú. ṣé tí mo sọ láti àbí right ó ní wọ́n ní kó lọ sùkú ó lọ sùkú oníṣẹ́ṣẹ́ ni Christian tó bá lọ sùkú ṣé bó ní ọmọ ìgbà ìṣe rẹ ṣe then why are you now claiming wípé wọ́n ń gbá mùsùlùmí sẹ́yìn kí ló dé tó ń claim pé wọ́n ń gbá mùsùlùmí sẹ́yìn nísìnyí wọ́n ní wọ́n fẹ́ fa bó náà ń pè chairman local government sílẹ̀ nílùú kan àwọn Christian wá kàwé rẹpẹtẹ gbogbo graduate ni wọ́n muslimu ó wá jẹ́ pé secondary school lásán wọn lọ primary school lásán wọn lọ ó tún jẹ́ pé fail ni oníṣẹ́ ti kàwé lọ rẹpẹtẹ first class Christian kàwé lọ rẹpẹtẹ first class tí wọ́n á fi àwọn first class kalẹ̀ kí wọ́n mú àwọn primary school ibi tọ́rọ̀ ti wọ́ wá nìyẹn tó iṣẹ́ ìtọ́ ìkáwá gbárùkù tira wa kí education yọ ọmọ lọ dédé àwọn ń gbógun tàwọn Kristẹni máa pa wọ́n rẹ́ àwọn ń gbógun tó oníṣẹ́ sí pé dandan ká pa wọ́n rẹ́ sáwà ládá wọn ni ànábì tó wà láyé bàbá sallallahu alaihi wasallam nígbà yí ànábì sórí wọn parẹ́ tọ́lọ́run pa wọn Ọlọ́run tó ṣẹ̀dá ìṣẹ̀ṣe kó tó di pé Islam dé Ọlọ́run tó ṣẹ̀dá Christianity kó tó di pé Islam dé ṣé kò yọ Ọlọ́run ni. ẹgbẹ́ tẹ́sán yẹn àwọn ẹni máa hàn wọ́n yẹ fẹ́ káwọ̀ hàn nípa sí Kristẹni àtòníṣẹ̀ṣe ẹ̀rì tó ń kàwé gan wípé àwọn ẹni máa fẹ́ hàn wọ́n yẹ fẹ́ kí mùsùlùmí hàn nígbà tí a bá ní wọn graduate mẹ́wàá tí a fẹ́ fúnṣẹ́ láàrin oníṣẹ̀ṣe àti Kristẹni graduate mẹ́jọ jáde àwa mùsùlùmí ní graduate méjì abẹ́yọkan ṣé àwọn ẹni ká máa hàn àbáwọ̀dà hàn àwa là hàn fúnra wa là kàwé
torí pé àtètè ka ìwé yẹn kún àmọ́ wípé yóò jẹ́ ọ̀nà lọ́jọ́ iwájú kó ló ní ààyè tiẹ̀ kéwú láàyè tiẹ̀ bíbélì láàyè tiẹ̀ ẹsẹ̀ Ẹ̀fà láàyè tiẹ̀ ìwé láàyè tiẹ̀ téèyàn bá wá kàwé téèyàn bá ka kéwú téèyàn ka báíbù téèyàn ka ẹsẹ̀ Ẹ̀fà tí ó bá fi ìwé kún báyé bá ń yí ká mọ̀ báyé yí báyé bá ń lọ ká mọ̀ báyé lọ ẹni bá kọ tí ó yí ìyẹn wà lẹ́yìn gédéǹgbé ẹgbẹ́ tí mo sọ ẹni bá kọ tí ò bá tètè bá wọn yí kó róòlù pẹ̀lú wọn ìyẹn wà lẹ́yìn gédéǹgbé ẹ̀yin ló máa wà wọ́n ní ẹ̀ tètè jí láàárọ̀ o kìnìún láàrin lọ o 10 kìlómítà lè láàrin lọ o àwọn kan ti jí before the time wọ́n ti ń sọ fẹ́ sáré lọ wọ́n ti lọ lè mọ́nugó before the time wọ́n ti jí wọ́n ti sá wọ́n ti rìn lọ wọ́n ti rìn lọ àwọn ẹ̀kọ́ méje wọ́n pé o àwọn kan lọ jí láago mẹ́wàá wọ́n jí láago méjìlá ẹ wá fi ìrìn rẹ kọ̀m̀pútà tó ti lọ látago márùn can you meet them on the way o ò lè bá wọn lẹ́bi sọ pé báyé bá ń yí ká máa báyé yí àwọn sì pàání pé bá bàbá wa ṣe ń ṣe bọ̀ láyé ìjọ ni àní change ẹ̀ ṣé kí ìsẹ́ni ká máa change ẹ̀ ni so ní sàṣẹ́ ká máa change ẹ̀ ni tí a bá gbélé yìí dé ẹni Islam kọ bí ẹgbẹ́ tọ̀hún dé ẹni Islam kọ èmi ekú sàfà bọ̀ gbogbo píchì tẹ́yìn píchì làwọn ń dìbò báyìí ni là ń kó sínú là ń stọ̀ sínú brain wa odidi àgbà ti wà lórí mi báyìí kàlẹ́ kàlẹ́ pé gbogbo wa sì tẹ̀sí náà gbani mi ti gbọ́ ní bẹ̀rù àkídá ṣe mi nìkan gbogbo yẹn ni àwọn ibi tó ti yẹ kí ká gbárùkù ti nǹkan àti lágbà hàn lọ́rẹ́dì kò wáyé ká sọ̀tẹ̀ kí lọ́nà àbáyọ ní tó kù mùsùlùmí ní tó kù pẹ̀sẹ̀ sáà wọ́n instead àti àmọ́ wọ́n àbáyọ táàfin máa bá wọn díẹ̀ àwa ni dandan àfi ká pa ìwé rẹ Boko Haram education is prohibited ẹ wá nìyẹn ara wa náà dẹ̀ ló ń píjọ rẹ̀ wọ́n kàn sẹ́yà wa ni ara wa ìbára Nàìjíríà yìí náà ni sẹ́fàlà mùsùlùmí náà ni wọ́n náà kí pé wíọ̀dà sí wọ́n sì ń sọ tó náà sì ń gbọ́ àbí náà kọ́kẹ́ kó wá bá lẹ́yìn báyìí pé wíọ̀dà Boko Haram. tọ́tọ́ bá lò wọ́n ti lò fún wa nílẹ̀ ìta òjìrì àti mẹ́tì àgbálẹ̀ wọ́n ti lò tẹ́lẹ̀ wọ́n máa ń lò wọ́n sì ń lò lọ́wọ́ wọ́n sì máa lò láìláì. ẹgbẹ́ ní ìsìnyẹ́sì báyìí ẹ rí i pé àwọn tó ti kàwé sẹ́yìn láti ìgbékáyé tó lajú nínú àwọn kìrìsìtẹ́nì nínú àwọn oníṣẹ̀ṣẹ̀ tí wọ́n ti síwájú tẹ́ pé ẹlòmíín ní ṣe gbogbo ọmọ mẹ́fà tó bí lọ́ọ̀yà dókítọ̀ ẹnjìníà ní gbogbo wọn. ẹ jẹ́ ká sọ reality oníṣẹ̀ṣẹ̀ tí ọmọ mẹ́fà tó mi bí dókítọ̀ lọ́ọ̀yà nọ́ọ̀sì gbogbo ẹnjìníà pilot ní gbogbo wọn. mùsùlùmí bímọ nínú ọmọ mẹ́wàá àfáà jẹ́ méje ni àfáà ìkan parí primary school ìkan parí secondary school ìkan graduate. Can you now compare the level of education within the community of Muslims, Christianity and oníṣẹ̀ṣẹ̀? Difference is clear. Why should we hate them? They hate wọn now. They talk about kẹ́wù náà lọ́ba rọ́wọ́ mú bí ìwé bí ó ṣe mọ ìgbà wọn náà nu. Yes, tó jẹ́ pé àdùkúrà sí ó rọ́wọ́ mú ju ìwé lọ. Bí ìwé ṣe pò kìkì gan-an tápẹ́ worldwide ni wọ́n ń kàwé. Ẹgẹ́ ti báyìí sìn worldwide in education. Tọ́pẹ́ bẹ́ẹ̀ náà ni àdùkúrà ní ti gbogbo ayé gba àdùkúrà pátápátá. Tọ́pẹ́ àdùkúrà lọ́wọ́ mú ju bí ó ṣe mọ bí ṣe ń lọ àwàyí. Yọ̀mọ̀ dọ̀ kírísítẹ́nì pé kápá ìsìn mọ̀ ní àbájú bá wọn kéwù yẹn láti pilẹ̀. So ẹni tó ti wá àwọn tó ti àfẹ́ tiẹ̀ sìn kí lọ́nà àbáyọ that's going to be the solution kì í ṣe pé ká mọ́ ẹnikẹ́ni lọ́tà àwọn kan ní ká mú kàwé Ọlọ́run ní sí ọpọlọ èèyàn sí nǹkan Ọlọ́run ò tètè sí ọpọlọ àwa mùsùlùmí síwèé that is the reality of life we never talk lie on my program Ọlọ́run ò tètè sí ọpọlọ wa síwèé tá a bá sọ̀rọ̀ nípa ìwé mùsùlùmí màwé ju kìrìsìtẹ́nì lọ mùsùlùmí màwé ju oníṣẹ̀ṣẹ̀ lọ torí pé tẹ́ ẹ bá wo ẹni tẹ́ bá bí ní àfà ẹ máa wo pòsíṣà tẹ́ oh my God. ẹ jẹ́ pẹ̀lú kọ́lẹ́ bá mi tẹ́lọ́ bá láì ẹjọ́ tó lọ́nà ẹ bá mi tẹ́lọ́ bá láì ẹjọ́ ẹ bá mi tẹ́lọ́ bá láì wọ́n flag program yẹn wọ́n flag program yẹn wọ́n flag ẹjọ́ tó lọ́nà ẹ bá mi tẹ́lọ́ bá láì àwọn gan mọ̀ wípé ètò mi wojú ni lọ ó wojú ni lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ̀rí wípé Ọlọ́run ló ní kí ẹ̀sìn Christianity àwọn tó jẹ́ Christians àwọn tó jẹ́ Christians kí wọ́n rọ́wọ́ mú bí ìwé ìsọ́ tètè táwọn bínú wọn bọ́ọ̀lù ń ṣe kọ́ ní ká gbà kò wá sí táwọn ọmọdé wípé káwọn náà mọ yára ká mọ lé ká wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní kàwé wọ́n dẹ̀ serious pẹ̀lú ẹ̀dẹ̀ kékeré kàwé lásán kí wọ́n ká kí wọ́n lọ primary school secondary school university kọjá kátó náà lọ́dún òyìnbó nítorí ká mọ sáré nìyẹn kì í ṣe pé ká hate àwọn Christianity ká hate àwọn oníṣẹ̀ṣe it's not the best torí sí àwọn mú wọn lọ mẹ́sìn lọ́rùn wọ́n ti ṣẹ̀sìn wa wọ́n ti ṣe wá sáwọn ni ó dáwé kalẹ̀ ṣé àwọn Christian Nàìjíríà ló dáwé kalẹ̀ lẹ́yìn sẹ́ mùsùlùmí Nàìjíríà yìí ló dá kéwú kalẹ̀ àwọn méjèèjì kó la dá kalẹ̀ Ọlọ́run ló ní yóò rìn bó ṣe rìn yẹn then we have to accept it either we like it or not a gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run ló pèsè bẹ́ẹ̀ bọ́lá bá ní kíkéwú kó publicize ju ìwé lọ dágbà fífà ẹ̀sìn sáfẹ́sẹ̀ gbogbo ẹ̀ ju ìwé lọ Ọlọ́run ló mọ bó ṣe máa ṣe. tí ọba tí wọn fà díẹ̀ báṣubàṣu báwo bá fọ o tí ọba tí wọn lọ́wọ́ lókè kọ́ ya jẹ́ pé ìpínlẹ̀ bá dé àtàlẹ́ ìgbà dọ́kọ̀ ọgọ́rùn-ún àdàlọ́ ọgọ́rùn-ún tí ọba tí wọn káwọn dọ́kọ̀ 1000 káwọn ọgọ́rùn-ún yàjẹ́ ìmọ̀ bá ti pàṣẹ tẹ́lá náà àwọn àbẹ̀ ẹni àwọn àbẹ̀ tọ́lá ní ẹ̀t bẹ́ẹ̀ bá ní ọdún tó ti káwọn oníjà bẹ́ẹ̀ bá ní ẹni tó káwọn oníjà ẹni nọ́ọ̀sì àwọn oníjà ọlọ́run ní káwọn fúnra pamọ́ dáradára torí strategy burúkú ni wọ́n strategy mẹ́ta tí èsì mọ́kún wọn lọ́wọ́ nínú strategy rẹ̀ kìí. ẹ lápẹjẹ ká gbéyàwó wọn dá hospital kalẹ̀ sí jẹ́ hospital ńláńlá hospital tó tóbi gan wọn wá ní wọn wá doctors 1 million doctors ọkùnrin obìnrin tó bá ti jẹ́ professional tó ní sàtìlẹ́kùn máa bọ̀ wá àwọn Christian lọ́wọ́ pọ̀ mẹ́tọ̀ lọ àwọn oníṣẹ̀ṣẹ̀ lọ́pọ̀ mẹ́tọ̀ lọ ṣé ìjọba wà wọ́ mùsùlùmí tí ọba nímọ̀ rẹ̀ kọ́ wájọ́ ìwọ̀n ni kò fi jẹ́ dédé kí ni dínásì ká máa ṣe láti máa promote education islamically ìkékéwù nìkan kọ́ lọ́nà o ẹ jẹ́ ká máa fìwé kún o lẹ́yìn kí society gangan muslim societies ká máa support education fáwọn ọmọ wọn kọ́ máa jẹ́ pé kéwù lásán ni bẹ́ẹ̀ bá ṣe advice àwọn ọmọ kan kéwù at the same time kan mú ìwé náà mọ́ tọ́mọ bá lọ léèwé láàárọ̀ kọ́ darí sílé kéwù ní ọ̀sán tọ́ bá lọ léèwé láàárọ̀ kọ́ darí sílé kéwù lọ́sàn jọ́ tí ọba sílé ìwé kó lọ lé kéwù tó bá délé kó sàsámẹ́ntì sukùl kó ṣe sílé kéwù ẹ wá ní ẹ báyẹn sìn wọ́n ní sísẹ́ nǹkan yẹn ó ṣe fagidi promote àwọn tó ti kàwé as far back as 50 years ago 40 years ago 30 years ago 15 years ago 10 years ago tẹ́tí graduate tẹ́tí pọ̀ lọ rẹpẹtẹ káwọn wa tó pé dandan the same level láwọn pẹ̀lú wọn sọ̀rọ̀ tó múnà ká ìdání ni tí mo ti sọ yẹn ẹ jẹ́ ká bira wa ẹ bá mi lè sọ múnà ká ìdání mọ́tò tó ti gbéra mọ́tò méjì lọ láti Èkó wọn lọ Màdúgùrí ìkan ti gbéra ní ọ̀sẹ̀ méjì tó ti fẹ́ dé Màdúgùrí ìkan ṣẹ̀ wá gbéra lónìí ó ṣe fàájì káàkiri ó ṣe pẹ̀ káàkiri ó ṣẹ̀ wá múra kó wọn lè bá sọ̀rọ̀ láti lè bá tí ò ní jáàmù
then knowledge náà fi kàwé bí wọ́n ṣe yára kàwé ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ kì í sàwọn gangan kì í sàwọn kírísítẹ́nì ló plan ẹ̀ fúnra wọn bẹ́ẹ̀ ọlọ́run ló plan ẹ̀ kò ń sàwọn oníṣẹ̀ṣẹ̀ ló plan ẹ̀ fúnra wọn ọlọ́run ló mọ̀ máa arrange ẹ̀ ó ní tọ́lọ́ fẹ́ fi fàyọ ẹni tí tó bá pè láì ẹni tó bá nílà káyọ̀ kó ṣe sùúrù ó ní tọ́lọ́ fẹ́ fàyọ àwọn tí wọ́n ń lọ ìrìn àjò tọ́wọ́ rẹ̀ nìkan tí ń rún àlọ́ ìlàgbà tẹ́lẹ̀ máa ń rìn sẹ̀ lọ ìrìn àjò tẹ́ lọ ọjà kejì tó kálukú gbówó rẹ̀ tẹ́ gbé apẹ̀rẹ̀ tẹ́ gbé pẹ̀lú àwọn lọ rajà nílùú kejì ọjọ́ mẹ́ta wọ́n fi rìn lára àwọn tí ń lọ rajà yìí inú rírun gbẹ́ nìkan gbàgbé ṣe kó lẹ́yìn ìlú ẹ dúró dè mí ẹ jẹ́ kí n tọ́jú ní ẹjẹ́ ń jẹ́wé ẹ jẹ́ ń dákun òdòdè gbogbo wọn lọ pátápátá ó lọ bí ọjọ́ kan mẹ́ẹ̀ lọ́jọ́ kan tẹ́bi lọ yẹn gbàtọ́ tí ó rí lòrú òfin mọ́ pàdé àwọn olè gba gbogbo dúkìá wọn gbogbo wọn ẹni tí inú rírun gbẹ́ yẹn tóun ò lè tẹ̀lé wọn mọ́ tó ní kó kí ọdún yìí náà ò lè fi rìn tó wá padà jẹ́wé nugbó tó mú mi sí tí inú padà fi ká lọ́jọ́ kẹta òun wá ń padà wá ń lọ lọ́wọ́ bá wọn lójú ọ̀nà tó lè ti gba gbogbo wọn onìkan lọ́wọ́ lọ́wọ́ onìkan lọ́wọ́ lọ́jà yẹn sẹ́gbà tí inú rún yẹn kọ́ wá sọ wípé ọlọ́run ọ̀gbọ́n ti ń ṣe dandan gbọdọ̀ tẹ̀lé wọn tó bá tẹ̀lé bàbá sí lọ́sẹ̀lẹ̀ wọ́n gbowó tiẹ̀ náà wọ́n gba anything tó bá ṣẹlẹ̀ láì ẹ̀yìn àfáà ìdẹ̀dẹ̀ máa ń ṣe wá sí wípé ká máa ní sùúrù fọlọ́run onítọ́lọ́ fẹ́ fi fàyọ bẹ́ẹ̀ tó bá ti wá dọ̀rọ̀ christianity tó dọ̀rọ̀ oníṣẹ̀ṣe tó dọ̀rọ̀ mùsùlùmí ẹ̀ ní ẹ̀fà tí kì í wá sí yẹn mọ́ ẹ̀ wà fagídí mu pé ẹ̀kọ́ rẹ̀ ṣe gbọdọ̀ wá lójú ẹsẹ̀ sáwọn tó ti kàwé kàwé rẹpẹtẹ ṣé ìṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ máa bí àwọn tó ti tó de wọn bá àwọn tí ń bọ̀ lẹ́yìn wọ́n jọ máa dira wọn àwọn tí wájú yẹn ẹ̀sìn tó síwájú ó ti lọ ẹ̀sìn tó síwájú ó ti lọ o àwọn tó ń bọ̀ ní kó múra ẹ̀sìn iwájú ó ti lọ ọba ẹ̀sìn iwájú ó ti lọ ẹ̀sìn iwájú wọ́n ti lọ o àwọn tó ń bọ̀ ní kí wọ́n múra ṣé láwọn tó ti kàwé síwájú náà christians àwọn tó ti kàwé síwájú náà oníṣẹ̀ṣe wọ́n ti lọ rẹ̀dì wọ́n ti lọ ẹ jẹ́ ká fi wéra wa Bàbá Awólọ́wọ̀ gbogbo ẹ̀rí báwọn tó lead ilẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀mọ̀wé professor ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn christians ni wọn oníṣẹ̀ṣe ni wọn Ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ kì í sagbada tiwọn náà ìsọ̀bàdì àpáwà Ọlọ́run ló arrange ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ní tọ́lọ̀ fẹ́ fi fàyọ tí mùsùlùmí bá ní sùúrù tí èdè gbogbo táwọn bá wí ká máa sọ dìjà ká máa sọ dìjà ká máa nílò káàkiri ká máa sọ dọ̀tẹ̀ ká máa bẹ́ẹ̀bú ká máa sẹ́pẹ̀lẹ̀ wa tí ọba ti sí yẹn bẹ́ẹ̀ ó ní tọ́lọ̀ fẹ́ fi fàyọ ó ní ọ̀nà tí ó gbà yọ fún Islam náà tí Islam náà rọwọ́ mú láwọn àyè kan táwọn Christian náà dàdú pé sẹ́pẹ̀ mẹ́sẹ̀ pẹ́lẹ́ yìí Ọlọ́run lè bless wọn yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gidi táwọn eléyìí ní báyìí tẹ́lẹ̀ aláwọ̀ kọ́láwọ̀ ṣe bẹ́ẹ̀ gan mọ́ sẹ́fẹ́ máa control Ọlọ́run ni àyù wẹ́sẹ̀ dàgbọ́ tó gbọ́jọ́ Ọlọ́run ní ẹ̀dá pẹ̀lú ibi mufti wò Ọlọ́run tó dá gbogbo wa tó ṣètò nǹkan gbogbo tó ní káwọn kan lajú tó ní káwọn kan má lajú àwọn kan sì tó rí òdì sí àwọn kan wà not èmi ò rí wọn rí òun ti rí wọn lórí íńtánẹ́ẹ̀tì but àwọn tó rí wọn lójú ti rí wọn rí wọ́n sì rí òdì sí báyìí ṣe lajú tó ìwò wọn rìn dì sí ìwò òrí wọn rìn sáwà pàwọn sẹ́lọ̀ ni wọn ò sẹ́lọ̀run onítọ́lọ̀ fẹ́ fi fàyọ̀ kí wá ló dé táwọn mùsùlùmí wa mágídí pàápàá jùlọ tí máa ń dùn mí jù ni pé àwọn tá àkàkéwì lọ ẹ̀ka gidi wọ́pọ̀ wọ́n máa ń pé wọn mọ̀kánni káwọn afá máa ṣe wáàsí fún wa àwọn àṣìgà àwọn afá ìgbẹ̀gẹ̀ lọ́wọ́ ya kété àwọn gẹ̀lẹ́ wọ́n ṣe wáàsí fún àwọn tó jẹ́ pé àkàkéwù tá à ní má dùn rárá àwọn ẹni wá dúró tí wọ́n sínà ọ̀pọ̀lọpọ̀ wọ́n sínà ní tí ọ̀yẹ́ ká máa pọ́n gbọ́lẹ́nu wa gbọ́lẹ́nu wọn kí wọ́n sọ pé àwọn kírísítẹ̀ lọ́wọ́ mú bí ìwé gbà wá lọ aláàbí yẹn ponú ìgbà wọn kàwé gbọ́dọ̀ yọ̀ká ń gbà yẹn ìgbà wọn fọmọ léwé gbọ́dọ̀ yọ̀kọ́ mọ́léwé ṣèjọba ni ẹ má fọmọ léwé ni ó ní pé wọn ní káwọn ọmọ di kírísítẹ̀ ìgbà táwọn oníṣẹ̀ṣe tí wọn ká dá àwọn ọmọlẹ́kẹ́ tí wọn lẹ́kẹ́ àwọn wo ló gbógun ti mùsùlùmí sí ṣe báwọn tí wọn dá lẹ́kẹ́ ti padà bí ṣe ti padà ìgbà wọn ni wọn mọ̀ sọ wọn di kírísítẹ̀ láyé jọ kí ló dáyà náà di kírísítẹ̀ kákàwé ìgbà bá kàwé tátà àdàbà tán á sì padà nẹ́ẹ̀sì Islam ẹ bá lẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ mi lọ ṣebí làwọn oníṣẹ̀ṣe fún Islam àwọn bú wọn àwọn àbá fi wọn sí ẹ̀yẹ wọn fi wọn dáadáa apàdé adẹ́bọ̀rẹ́ lẹ́sẹ̀lẹ́sẹ̀ wọn rí igi wọn bọ ìwà wọn bọ wọn sì dùn ọmọlẹ́kẹ́ rẹpẹtẹ àwọn ní fún Islam lọ́mọ jù ìgbà ní àdìpé ẹ̀sìn yìí bọ̀ ẹ̀sìn máa bàbá wọn ṣẹ̀sìn àwọn tọ́jú àfáà gidi tó ti máa kéwú tọ́jú oníṣẹ̀sìn wọ́n sì padà nùṣẹ̀sìn padà pé má bàbá ṣe yẹ mọ́ àwọn ìṣẹ̀sìn náà lọ ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn tá à ń rí níbi àìnífarabalẹ̀ àìmọ́wá àṣìṣe ìtara gbígbóná jù àwọn mufti ìwé ìṣẹ̀sìn dàkalẹ̀. tí wọ́n bá ti wá tíráì láti kò wá káwọn lè láti fi wá sẹ́yìn káwọn lọ́wájú láti ọ̀gá káwọn lè jọ̀gà wọ́n láti káyọ̀ tó bá ti rí sí ẹ̀jẹ̀ òyìnbó náà yóò fi wọ́n lọ ní àpò ààrẹ tí ẹnu àṣẹ ọlọ́jẹ. wọ́n sọ bí ẹni pé ilé ẹ̀kọ́ kókó jábá láì lónú ilé ẹ̀kọ́ kókó ní ẹ̀kọ́ kókó jábá bóyí ilé ẹ̀kọ́ kókó káwọn náà pọ̀ nínú ilé ẹ̀kọ́ kókó káwọn náà pàdé ti tọrọ fún àwọn ọmọdé ọmọ mẹ́fà ó lè bá wọn oníṣẹ́ ọmọ ó lè bá wọn bá bílíọ̀nù náírà. ẹ jẹ́ ká gbọ́ tí bàbá yìí sọ dáadáa o bàbá yìí sọ ọ̀gá kò kílíà wípé tó bá jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n kọ́ mùsùlùmí wè tó bá jẹ́ pé àwọn ènìyàn lajú jù wọn lọ sí agídí láfi ṣe ṣe rí mo ṣe jẹ́ mùsùlùmí yìí tí n bá rọrọ̀ wà lọ́gbà mi gàdẹ́ kìnìkan láyà á kà mí láyà ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ di kìrìsìtẹ́nì ọ̀fẹ́ lóníṣẹ̀ṣe ní ti ń dá ọ̀pọ̀lọpọ̀ dúró ní wípé ẹlòmíì wò wípé bàbá àwọn mùsùlùmí ni ìyá àwọn mùsùlùmí ni gbogbo òdílé pẹ̀lú mùsùlùmí ni wọn tó nìkan bá di kìrìsìtẹ́nì láàrin fámìlì tó nìkan bá di oníṣẹ̀ṣe láàrin fámìlì àwọn ọmọ tó bí gàgà sí wọn gbádùn fámìlì yẹn ẹ jẹ́ kí n tọrọ ìsọpọ̀ yìí wá dáadáa torí wàhálà àwọn afáyí pọ̀ gaba wàhálà tí o sì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń lò ọ̀pọ̀lọpọ̀ ti sọ fún mi bẹ́ẹ̀ ni wípé ní ìbá jẹ́ pé àwọn wo family àwọn family background then àwọn wo àwọn escape through táwọn bá di kìrìsìtẹ́nì táwọn oníṣẹ̀ṣe kò sí ẹ̀kọ́ fún àwọn ṣe but àwọn ọmọ táwọn ó bì kalẹ̀ àwọn wo ni ó rí létí mọ́nú family tí wọ́n fi ní padà ọmọ ilé mọ̀ tẹ́mi bá ń lọ church tí mo kó nu Islam tí mo di Johnson àbí mo di Ògúnjìmí tí mo lọ Ilé-Ifá tí n bá bí àwọn ọmọ tí mo sá sí wọn mọ̀ lọ Ilé-Ifá wọn mọ̀ lọ pẹ̀lú mi náà ìyàwó mi Ilé-Ifá ló máa lọ then gbogbo family yòókù wa jẹ́ mùsùlùmí kí n mọ̀ mọ̀ tí wọ́n fojú àwọn ọmọ yẹn rí ní tí mo pọ̀lọpọ̀ lẹ́rù nìyẹn Islam ọba ti tú tán Islam ọba ti tú kì bá ti tú o torí wàhálà àwọn afáyí pọ̀ o fìtínà pọ̀ o bí táwọn bá fídíò yìí lọ àti ìbọn sínú agbábí ètò torí fídíò yìí gangan lórí ilé-ìsàn lẹ́gbòó ló dádé lórí ilé-ìsàn lẹ́gbòó ní afẹ́ dédé bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ wá dúró wípé ìtọ́jọ́ mọ́ security kí gbogbo ẹ̀sìn kájọ dáwọ́jọ papọ̀ gbogbo ẹ̀yà Yorùbá kájọ dáwọ́jọ papọ̀ káyọ ẹ̀sìn kúrò bẹ́ẹ̀ káyọ ẹ̀yàmẹ̀yà kúrò bẹ́ẹ̀ ká díìl pẹ̀lú àwọn tí hàn wálé mà àwọn ọkùnrin sì ń lọ mẹ́sìn lọ́rùn wọ́n sáfẹ́ fà wá sóko ẹrú ó sì yé wọn wọ́n padà kó ilẹ̀ Yorùbá kò sọ́kọ́ tẹ́ fẹ́ dá sí bàbá yìí ó kó ilẹ̀ Yorùbá olúwo kó ilẹ̀ Yorùbá torí ìsìn wò lè dánimọ̀ yá àwọn ọmọ ogun wọn kó tira káàkiri àwọn náà ti mọ táwọn ṣe kì í ṣe pé bí àbá jẹ́ ìyẹn lápọ̀lọpọ̀ mọ́tẹ̀lé káwọn paramilitary tó mọ́tẹ̀lé kí sójú mọ́tẹ̀lé kí sípìyàn lè sọ but ìmọ̀ ní condition ọ̀rọ̀ téèyàn sọ kalẹ̀ ìhùwàsí èèyàn ìṣesí èèyàn gbà mí yóò mú kéèyàn ọgbọ́n ọlọ́pàá tira ìrìnlẹ̀ dání
tọ́ba wà ní tọ́lẹ̀tì ọlọ́pàá dúró tì ní báyìí ọmọ dúró tì ní báyìí tí wọ́n máa fi mú kónú bẹ̀rẹ̀ torí ẹ̀rù ọmọ everywhere kò lè dání kọ́rọ̀ kò lè dání ìta gbangba mufti yìí ń kírun security bíi mẹ́jọ ló tó lẹ́yìn òun nìkan bí ṣe ń kírun àwọn mùsùlùmí wà láàrin wọn o kò lè gbà kíkẹ́ sọ́hun o kò jẹ́ káwọn yóò kírun tọ́ba jẹ́ pé mùsùlùmí nìlọ́dẹ àwòlẹ̀ Yorùbá tó ń kírun lọ́wọ́ irun yídì ti ń kí lọ́wọ́ tí mùsùlùmí tí wọ́n jọmọ ológun mọ́tò lẹ́yìn ẹ̀ táwọn ò kírun ṣé kò ní sọ̀rọ̀ ẹ mọ̀ wípé ibi tí wọ́n bá ìsìlámù lọ́lẹ̀ Yorùbá wọ́n padà tú Islam all of us will now go back to ìṣẹ̀ṣe lápadà sí ẹ̀yẹ́ di tí mo sọ ìmọ̀wòsì reality is coming in future reality is coming àpàdà ló ti tọ rẹ̀ wàhálà máa fà yìí ti pọ̀jù ó ti pọ̀jù. àwọn ìwà àwọn tó ti ṣẹlẹ̀ láti ṣe kó gbogbo ìṣẹ̀lẹ̀ àti gbogbo ọ̀rọ̀ ti di ẹni wá tó wà lọ ló máa ń fún àmì ẹ̀bẹ̀ ilé ìjọba wọn mo ti pariwo ṣẹlẹ̀ àwọn tó ń wá ní gbogbo ìgbà láti bá tó tẹ̀sí yìí. ẹgẹ́ dání ẹ o ọ̀nà àrùn yẹn ni wọ́n fẹ́ sọ wípé mufti ń pariwo ṣẹ̀ríà àwọn mùsùlùmí wa nínú bush ó ti yé yín wọ́n wá lọ wípé àwọn mùsùlùmí wa táwọn náà gbádùn ibi ẹni ẹ fẹ́ lọ ni pé àwọn mùsùlùmí wa tó wà ní ẹ̀parí ẹ̀fúra yín ẹgẹ́ dání yẹn sì yìí ẹ rí wípé ibi tí ilẹ̀ Yorùbá ń lọ Ọlọ́run nìkan ló lè ṣàánú wa wọ́n tó jẹ́ kí inú mi ó dùn ní wípé àwa tá a jẹ́ mùsùlùmí àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe Ọlọ́run ní kéde àràwọ̀ yíra wa kì í sáwọn afáàní sọ o láwọn táwọn afáàní o Ọlọ́run ní kéde àràwọ̀ yíra wa if not like that wọ́n fẹ́ forí mùsùlùmí sọ kìrìsìtẹ́nì sọ oníṣẹ̀ṣe ní wáàsí táwọn alágbàkọ̀ yìí ṣe gbogbo wáàsí tí wọ́n ń ṣe wọ́n fẹ́ forí wa sọ́ra wa wọ́n fẹ́ kírètì ìjà tí ò sí mẹ́ẹ̀ kábíyà wọ́n ti sọ níjẹ̀sìn ìtí wọ́n ń wá ni wọ́n fẹ́ da ilẹ̀ Yorùbá rú wọ́n ní mission gbogbo ọ̀nà Ọlọ́run wá gbà fún wọn ṣáà níbi tí àbùkù ti kọ́kọ́ kan bàbá yìí ibi tí bàbá yìí ti ṣẹ̀sìn ayé tó ṣẹ̀sìn ọ̀run ibi tó ti ṣẹ̀sìn ayé tó ṣẹ̀sìn ọ̀run ni wípé ó ṣe mistake láti join ìjọ lọ́bìtà lákọ̀ọ́kọ́ tó Ọlọ́run ti wá mọ ìwà rẹ̀ Ọlọ́run wá gbé awuyewuye oyè lè má má gbàdúrà Ògbómọ̀ṣọ́ dìde oyè lè má má gbàdúrà Ògbómọ̀ṣọ́ yẹn ẹni pé bàbá yìí sọpọ́ọ̀tì lè má mú gan ọ sọpọ́ọ̀tì lè má mú Ògbómọ̀ṣọ́ gan òun gan ní bẹ́ẹ̀ fọ́ọ̀tì fún lè má mú Ògbómọ̀ṣọ́ bàbá yìí sọpọ́ọ̀tì yẹn gan ṣé wá ní sọpọ́ọ̀tì tó lóun ṣe fún lè má má gbà yẹn ìlọ́nà fi tó àṣírí bàbá yìí fúnlẹ̀ Yorùbá lè má má gbà tó lóun sọpọ́ọ̀tì yẹn ìlọ́nà fi tó àṣírí bàbá yìí generally fúnlẹ̀ Yorùbá bàbá jẹ́ pé kò sọpọ́ọ̀tì lè má má gbà Ògbómọ̀ṣọ́ tí ọ̀dà sí Yorùbá nation ànímọ̀wá rẹ̀ yóò gbéṣẹ́ rí àwọlé lágídí because ànímọ̀wá rẹ̀ àwọn àfọ̀n tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àfọ̀n tẹ̀lé yóò ti gbéṣẹ́ rí àwọlé tán ilé wa yá àwọn afáyọ pé àgbàpọ̀ mu ti yé o àgbàpọ̀ ni tó gbé wa o ṣùgbọ́n náà ti fi wá rẹ̀ hàn náà fi sọ wípé Ọlọ́run yẹn ṣe nǹkan ọmọ fàyọ̀ pẹ́ kalẹ̀ ẹni bá lè reason dáadáa anybody can reason very well you can reason very well ẹni tó bá lè ronú dáadáa ṣé ara wuyewuye lórí oyè Màmá Àgbàdo Ògbómọ̀ṣọ́ ó tú ọ̀pọ̀lọpọ̀ ìwà àwọn afáàní ilẹ̀ Yorùbá ẹni bá fọ́lọ̀ program yẹn kọ́ mo ṣe fíìmù lórí ẹ̀ gbogbo wa mo fọ́lọ̀ láti pilẹ̀ ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn afá ó fojú àwọn afá hàn wípé àwọn tó ní ìgbàgbọ́ sóòtítọ́ àtòdodo nínú 100% wọn lò àwọn tó dúró lórí mọ̀nàfìkì àbòsí percentage wọn high Màmá Àgbàdo Ògbómọ̀ṣọ́ yẹn kẹ́sì yẹn bá pé awuyewuye yẹn ó tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àfá dẹ́yìn ó tún wá tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àfá fún àfá ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àfá ti forí sọra wọn àwọn tó wà lẹ́yìn ìgòkè ní àwọn tó wà lẹ́yìn ìgòkè àpọ̀yẹ́ ká ṣe bá àti ẹ̀sẹ̀ àti ṣe bẹ́ẹ̀ ṣe bí mùsùlùmí ni ìtí wọ́n sọ yẹyin ní sìkẹ́ mi olóńgbò ìgbà àbá ṣe ṣe nígbà ibi ìmọ̀ ẹgbẹ́ra wa ni ẹja sọpọ́tì ẹ kọ́kọ́ wáyà gbéra o ṣe èkéle àwọn sọpọ́tì ṣe jàbá ìsàmù mọ́fíṣe o ọwọ́ amúlùkà àwọn afọ́fòrí sọra wọn sọ àárẹ̀ àwọn afáwá dàrú dídàrú tó dàrú yẹn kápẹ́ gbogbo afá ló fọ́lọ́ òtítọ́ ojú kan gbogbo wọn wà sọ àfá ti pín sí méjì lórí awuyewuye Màmá Àgbàdo Ògbómọ̀ṣọ́ then lórí awuyewuye yẹn gangan ìní wọn tún wá bá lọ sí rọ́bítọ̀ ìyẹn rọ́bítọ̀ alákọ̀ọ́kọ́ tí a bá mú dìrú so mufti òyìn bẹ́ẹ̀ wọ̀ táwọn rọ́bítọ̀ wá yẹn ẹ̀rí pé kọ́kọ́ ń ṣe propaganda nígbà yẹn wípé ìsìlámù ṣe nígbà tó táwọn lára kọ́lọ́ bàbá mùdírù ṣe wá sí pé mufti ìlú wo pé ó ní ìtara ẹ̀sìn ṣùgbọ́n àrò balẹ̀ ó ní ìtara ẹ̀sìn so òun sọ̀sọ̀ pé àdé Muhammad sallallahu alaihi wasallam ìwọ wọn ti bí nulẹ̀ àwọn wọn ti bí nulẹ̀ mọ̀mọ́ lásán wọn ti bí lẹ́yìn bàbá wọn nulẹ̀ mọ́ lásán ló tó ànẹ́bì lẹ́yìn ìsìlámù gàgà ìlú wo ló ti wù so yín ta òun lára ju àwọn mùsùlùmí yòókù lọ torí pé ònìkan ní wà lè jẹ́ náà ẹ wà ní ẹsẹ̀ báyìí so kí ìjọ rọ́bìtọ̀ máa dúpẹ́ ká wípé mufti ìlú wo bá jọ rọ́bìtọ̀ alákọ̀ọ́kọ́ ni yóò dalẹ̀ Yorùbá rú yóò bá ti lè rí rọ́bìtọ̀ alákọ̀ọ́kọ́ yẹn pín sí méjì àfàlẹ̀ Yorùbá ti túká but Ọlọ́run ni ó jẹ́ kí wàá rí ó ti wọ̀ ó gángan lè lọ́bẹ̀ o àwọn ẹ̀sẹ̀ tí wàá jọyìn àwọn pẹ̀lú ìgbà ṣe program rẹ̀ pé jọyìn bravo tó ń sọ nísìn but ìwà rẹ̀ ò lè jẹ́ kó lọ torí tí ń lé ó yàtọ̀ sí táwọn tọ̀hún lé òun lé ọ̀gá ńlé owó kóun wà lásìwájú kó wà ní ọ̀gá gbogbo àfàlẹ̀ Yorùbá ńlò òun lé ẹni tí ó bá jọyìn ẹgbẹ́ èyí dupò Ọlọ́run ni ó yan olórí fún yín bọ́lá ṣe yan bàbá wa mufti grand mufti of Yorùbá land Ẹ̀rọ Àdẹ́ta níjọ rọ́bìtà original ẹ rí i pé wọ́n lọ́wọ́ bàbá kò sí argument bàbá yẹn nílàkà lọ́pọ̀lọ́ ẹ wà fi pé mufti lù àgbẹ̀yàtọ̀ sí nǹkan àgbẹ̀rẹ̀ parẹ́ pọ̀ wòlé kánúgbó wọ́n sì jura wọn lọ ẹ lọ gbọ́ wá sí bàbá wa grand mufti of Yorùbá land Ẹ̀rọ Àdẹ́ta lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kàs ẹ lọ gbọ́ wá sí bàbá ó tura bí kí sẹ́ẹ̀ bá gbọ́ wá sí ẹ̀jọ́ di mùsùlùmí ẹ gbà bẹ́ẹ̀ tó ní sẹ́ẹ̀ bá gbọ́ wá sí bàbá jù yóò di mùsùlùmí èèyàn mélòó ni mufti ti kọ̀fà ẹ bá bẹ́ẹ̀ lọ mufti ẹ ṣí àrẹ fídíò yìí èèyàn mélòó ló ti kọ̀fà sí Islam tí wàhálà pọ̀ àwọn èèyàn ń túbọ̀ ní Islam ni gbogbo bẹ́ẹ̀ lè tẹ́sí yẹn Koko Zaria ó ti kó ní Islam kírídọ̀ ó ti kó ní Islam àfa àkànjọ́ yẹn náà ìmáàmù Mùsùlùmí yẹn pé ó ti kó ní Islam wọ́n kàn yọ nígbà tọwọ́ yọ nínú ìṣòwò tọwọ́ yọ àwọn ilé ìdàlúfà ìgbà táwọn èèyàn bá ló ti tọ́ tún òdodo nínú ìwà wọn sẹ́kọ̀ọ́ ní súyàn ẹ́. ẹ dákun ẹ jẹ́ ká sọ jíjẹ́ reality nílẹ̀ Yorùbá yìí tá a ní kìrìsìtẹ́nì a ní mùsùlùmí a ló níṣẹ̀ṣe aláwọ̀ tá a jọ ọmọ ilẹ̀ Yorùbá aláwọ̀ tó jáde bìtì ń gbé lọ wa nínú àwọn àlejò yìí ìran gbogbo ìran tí ń bẹ Nàìjíríà pátápátá ní ń gbé pẹ̀lú wa nílẹ̀ Yorùbá ẹ dákun tí sẹ́yìn àbá wọlé ẹ jẹ́ ká sọ tíjọ́ ti tọ́ o ẹ jẹ́ ká sọ tíjọ́ òdodo mùsùlùmí jà pẹ̀lú kìrìsìtẹ́nì wọ́n fàjà yẹn lọ́wọ́ oníṣàṣẹ́ débẹ̀ ó sọ̀pọ̀tì kìrìsìtẹ́nì wọ́n fọ́lẹ́ àlórí ẹ máa di tí wọ́n sọ ìmọ̀wọ́ o wọ́n fẹ́ lẹ́gi igi bẹ́lẹ̀ àlórí orí bẹ́jẹ̀ ibo làfọ́ gbé kéèsì yẹn lọ ṣé high-court ni ó gbé lọ ni ṣé customary court ni ó gbé lọ ni àbí sẹ̀ríà court ni ó gbé lọ tí àfa ọkọ ẹlẹ́hà ìyẹn chief imam ìyẹn tí a fọ́yàwó ẹ̀ lórí ó fi ṣe sample ni o ó wá gbé kéèsì lọ sí sẹ̀ríà court
adájọ́ wa kọ lẹ́tà kan lọ mú kìrìsìtẹ́nì tó lẹ́gbẹ̀ẹ́ lórí wa ó ní kí wọ́n lọ mú oníṣẹ̀ṣẹ̀ tó gbèjè yẹn wa ṣé wọ́n láwọn lọ ìjọba ń pè ọlọ́ọ̀ lọ ṣé wọ́n pọ́sibú kí wọ́n lọ wọ́n gbé ọlọ́pàá dìde kí wọ́n lọ pè é kí wọ́n lọ bẹ̀ airport ni wọ́n lọ ṣé airport wọ́n ti rẹ́jísítà kéèsì rẹ̀ gbogbo sọ̀rọ̀ wọ́n rántí ẹ̀ ní mọ̀ gbọ́ mufti gbogbo sọ̀rọ̀ kó rántí ẹ̀ ní mọ̀ gbọ́ o kó bá ń ṣeré kó múra sí ire mufti tó bá ń ṣe ìka kó múra sí ìka o àtìrẹ àtìka ìkan kì í gbé ọlọ́run ló mẹ́ni tó máa rọrùn wọ̀ nínú wa mufti ẹ jẹ́ ká ṣe rere oore ló pé ara mi ìkà mọ́ ṣe ìka o mufti ẹni bá ń ṣe ìka bó di ìjọ kan á kú á fi ilé ayé ilẹ̀ agbọ̀run lọ mufti ẹ̀dá ẹ̀ mọ́ ṣe ìka rere ló pé ọfẹ́ tàn ìwọ nẹ́sìn kó nẹ́ pinnu sàríà ni o ọfẹ́ tàn Yorùbá wọnú sàríà ìgbà bá délẹ̀ tàlámọ̀ táwọn sàríà kẹ̀ wọ́n wá pè ọ láti sàríà court ẹ wo èyí ní dàpọ̀ ẹnìyẹn sọ̀rọ̀sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì ìgbà wọn gbé láti ìlú kan tí wọn gbé ń bàdàn sẹbọnì sẹsẹ ni tí wọn rù lọ Ìlọrin sọdọ wọn lọ tó ti àmọ́ ìgbà wọn gbé ṣebí sẹwọn ni wọn fẹ́ gbé fún ìgbà wọn rù dé ìpìrìsìn yáàdì sọlá yẹbọ ń bẹ ẹnu ẹjẹ kẹdà ọmọ sọlá yẹbọ ẹ wá ní pé kí sẹdá kọtù bá dé mùsùlùmí nìkan lónìí ọdà adájọ́ sẹdá kọtù gangan kíjọ kọkọ ní ọmọ kọdájọ ni kíjọ wá pò pẹ̀lú kìrìsìtẹ́nì pọ̀ ó ní kìrìsìtẹ́nì wa fún ìfọjú bíi mẹ́rin ṣé kọtù ní àgbẹjọ lọ ni àbí sẹdá kọtù ó sì ní jọjì sẹdá kọtù àbádájọ bẹ àbọkànlá àwọn òṣìṣẹ́ ṣé kọtù yóò bẹ̀rẹ̀ sí kọtù àbí sẹdá kọtù ẹ má jẹ́ ká tara wa kò sí bẹ́sẹ̀ sẹdá kọtù àti onídàwọ̀ alẹ́ Yorùbá torí bàbá mú kìrìsìtẹ́nì tí kìrìsìtẹ́nì tó lóun lọ sẹdá kọtù sẹ̀ríà kọ̀tù ni wọ́n sì lọ rẹ́jísítà kéèsì sí ṣé yóò àlóhùn ọ̀lọ́ ni ṣé wọ́n ní wọ́n lágídí dédé bẹ́ẹ̀ ẹ dákun mẹ́jẹ̀ kàtàrà wa ṣé èèyàn lè rí ìwé kọ̀tù sí yìí wọn fún yẹn kan sáfù yẹn níwèé pé kí yẹn yọjú sí kọ̀tù tí ẹ wá ní ìyọ̀dọ̀ kọ̀tù yẹn sẹ̀ríà kọ̀tù nìyẹn lọ kọ̀tù wọn lọ́sàfù yẹn níwèé lọ́nà lọ ọ yọjú bẹ̀ náà tọ́ba yọjú lẹ́tẹ̀ká kọ̀tù sí lọ́jọ́ kó sí lẹ́sẹ̀ tẹ́ sínú black maria tó dinú sẹ́ẹ̀lì ṣé yọ̀ọ́ ráyè bọ̀ wọ́n fẹ́ tàwa wọ̀ ni billahi dasi mùsùlùmí ni mí ẹ dẹ̀ rí pé mo sàwọn fídíò kan jáde láìpẹ́ yìí mo ṣe ń live mo ṣe fídíò wípé ẹni bá fẹ́ gbé sẹ̀ríà wọlé ẹ sàlẹ̀ bí sẹ̀ríà ṣe rí ẹ fi ṣe wá sílẹ̀ àdọ́dún kan ẹgbẹ́ sẹ́yà wọlé ẹ̀ṣù láti ìpìlẹ̀ what is Sharia law what is the meaning of Sharia law how many Sharia law we have èwo lẹ fẹ́ mú wá kó wọn ṣe ṣèdájọ́ rẹ̀ ẹ wá fi ṣe wá sílẹ̀ àdé ọdún kan ẹ má fò kankan o ẹ sì má sábòsí ọ̀sẹ̀ ẹjọ́ tẹ̀wọ́ gbà gbogbo wa mùsùlùmí kò ní tẹ́wọ́ gbà torí ìdájọ́ wọn yàtọ̀ sí ti èyí tá a lò yìí lẹ́yìn tẹ́mọ̀ jẹ́ kí n pa yín lákèsí kankan nẹ́tíwọ́ọ̀kù tuntun já. ẹjọ bẹbẹ wà lórúkọ náà bá wọn ń flag program yìí lẹmọ fẹ́ fi àṣírí kan wá ṣẹlẹ láti mọ ṣe yìí fóònù mẹ́rin ló gbé dúró orí láti mọ wà yìí ẹni tàbí bá mi lórí láì fóònù mẹ́rin ló gbé dúró fóònù kan nìyí iṣẹ́ táwọn àtàṣe yìí wà bẹ́ẹ̀ dẹn fóònù kan nìyí orí fóònù kan lẹtí wò mí yìí dẹn fóònù kan bẹ lẹ́yìn ó ní iṣẹ́ tí mẹ́rin ní ṣe so tí kan bá ti wá lè flag ẹ tí network bá ti lè rẹpò lórí ẹyọ kan ó máa affect mẹ́rin ní àgbẹ̀ tí wọ́n sáré so tí mo ní lọ́wọ́ ẹni pé bá ìbánu program ìsọ́nà ẹ̀fọ́ sí o tábà bá ìbánu program yìí ẹ má bá mi tẹ lọ́ba like ẹ má bá mi tẹ lọ́ba like ẹ má bá mi tẹ nǹkan tí tẹ̀ ẹ má bá mi tẹ lọ́ba like ẹ má bá mi comment ẹ má bá mi share jáde ìyẹn ni pé òun ní flag but tá a bá ṣe nǹkan kan wò wọ́n flag ẹ̀ down so agbára mi ní kọ̀ọ̀kan fóònù mẹ́rin ló gbé ṣiṣẹ́ ìkànnì mẹ́ta ní báyìí méjì ní báyìí ẹyọ kẹlẹ́ tí mo bí ilẹ̀ ìkànnì lẹ́yìn rẹ̀ ẹgẹ́ tí mo sọ yẹn ìkànnì wà lẹ́yìn ẹwà nìyẹn tó mọ̀ bí adúrúkọ náà bá gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ mufti. mo fẹ́ ká ẹgbọ́n tó sọ láàrin yẹn o ìmọ̀ mọ́sálásí o. ẹgbọ́n tó sọ ó nígbà táwọn béèrè sàríà tí ọ̀kan kìrìsìtẹ́nì tí ọ̀kan oníṣẹ̀ṣe bóun sàríà ò ṣe kàn wọ́n ní ẹ̀jẹ̀ ká bira wa bóun sàríà ò ṣe kàn wọ́n kìrìsìtẹ́nì talẹ̀ fún mùsùlùmí kìrìsìtẹ́nì talẹ̀ fún mùsùlùmí wọ́n talẹ̀ fún oníṣẹ̀ṣe ọ̀rọ̀ dìjà mùsùlùmí gbé ẹjọ́ lọ sí sàríà pọ̀ tó fáìlì kéèsì wọ́n yíṣu bí wọ́láǹtì ní tí wọ́n fi pẹ̀yẹ̀ wá ní ẹjọ́ pẹ̀tọ̀ ẹjọ́ tó sí ẹjọ́ o oníṣẹ̀ṣe ló mọ̀ wá ni ṣé kìrìsìtẹ́nì tó kó mọ̀ wá ẹ jẹ́ ká ọ̀dà sáǹdì ní tí ó délẹ̀ tàbí ti ń gan òní ká àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká gbé nǹkan yẹ̀wò gẹ́gẹ́ bí tí mo sọ fún wa ẹ rí pé lè yúrò ni ṣe ìgbóró ni bẹ́ẹ̀ ṣẹ̀dá kan ẹ má bá mi tẹ lọ́ba like ẹjọ́ ẹ má bá mi tẹ lọ́ba like ẹ má bá mi tẹ lọ́ba like ẹjọ́ ẹjọ́ tó lọ lọ́ba ẹ má bá mi tẹ lọ́ba like ẹjọ́ mo bẹ̀ yín lórúkọ lọ́ba ẹjọ́ má bá mi tẹ lọ́ba like ẹ má bá mi tẹ lọ́ba like ẹjọ́ bá mi tẹ lọ́ba like ó ń ṣe balabala ó ń ṣe bolobolo ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ bá mi share lọ́gbọ̀lọ́gbọ̀ ẹjọ́ tó lè bá mi share rẹ̀ jáde network yẹn ní stop mi bí ó ní stop kò jẹ́ kí sẹ́yìn ó lọ. ẹgbẹ́ tó sọ yẹn ó dáwọ̀ yẹn sọ̀rọ̀ pa pé wọ́n ń béèrè mufti béèrè sẹ̀ríà ẹnìkan béèrè sẹ̀ríà wọ́n ti pẹ́pẹ́ àwọn bá ti béèrè sẹ̀ríà ìyẹn ló wá mú kóhùn ṣépè lórí mọ́bàlì ìyẹn lásìkò lọ́jọ́ kóhùn ṣépè ìmáàmù ló sọ yẹn lórí mọ́bàlì ẹ wá nìyẹn ẹ dápọ̀ ẹ̀mí lólẹ̀ ti láwọn pásítọ̀ àbáwọn oníṣẹ̀ṣe tí wọ́n ní pé lórí púpìtì àwọn ìpìlẹ̀ àwọn sẹ́ńbẹ́ ẹbí ló láti rí àwádìí àtọ pé àwọn ni wọ́n wọ̀ náà àwádìí kan láwàdìí jẹ́ náà ṣùgbọ́n gbogbo ìwà rere tí a máa ń rí pẹ̀lú èèyàn tí a máa ń rí pẹ̀lú ìmáà mufti ìdójútì lọ́jọ́ fúnlẹ̀ Yorùbá mufti ìlú wọ̀nyí ìdójútì ńláńlá lọ́jọ́ fáwọn afáàlẹ̀ Yorùbá ìdójútì ńláńlá lọ́jọ́ fáwọn afáàlẹ̀ Yorùbá àwọn ti sọ àwọn afáà gan
tó bá jẹ́ pé àwọn ò sí ẹ̀sìn yìí dáa kò complete tó bá jẹ́ wípé báwọn èèyàn bá fẹ́ wọnú ìsìlámù tí wọ́n fẹ́ wọnú ẹ̀sìn christianity tí wọ́n fẹ́ wọnú ẹ̀sìn sẹ̀sìn tẹ̀ pé wọ́n wẹ̀ wọ́n wọ́n ti gbà wọ́n sínú ẹ̀sìn ó yẹ kí wọ́n tó ní ètò tó máa fi yọ̀yàn kó nú ẹ̀sìn ẹni ìwà rẹ̀ bá le tẹ̀sìn bá kọ́ ọ̀yẹ̀kún tó wọ́n náà tó máa fi yọwọ́ kó bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò sí yẹn tó bá ti wọnú ẹ̀wọ̀ lẹ́yìn àti tó bá lórí òsè mọ́ ẹ wà nìyẹn tó bá jẹ́ pé ìsìlámù máa ẹ̀sìpẹ́ẹ̀lì èèyàn ni ìmọ̀ ẹ̀sìpẹ́ẹ̀lì olùjọ́sìn ó yẹ káti ẹ̀sìpẹ́ẹ̀lì mufti yìí tipẹ́tipẹ́ kó ti kó nú ẹ̀sìn ìsìlámù àbọ̀ǹda mufti yọ yẹ pé káti ẹ̀sìpẹ́ẹ̀lì ẹ̀ tipẹ́tipẹ́ kó ti kó nú ẹ̀sìn ìsìlámù ìgbà bá rẹ̀ ti ẹ̀sìpẹ́ẹ̀lì ẹ̀ bí wọn ò ṣe gba bó náà ń pè gúnmi ní mẹ́kà ní láti ẹ̀ wọn ò tún gbà níyà yìí náà wọ́n rí jẹ́jẹ́ ìlànà bàbá yìí mú láyò wọn lọ rẹ tiwọn wọn lọ yunifásitì graduate ní professor ni sọ́dọ̀ professor làwọn àbúrò àlàáfíà ẹ kéèyàn lọ secondary school kẹ́kẹ́ láàfin òsì wà sípò mẹ́ta ni ẹ̀já tẹ̀síwájú. wọ́n ní àwọn tó kẹ́ ra àti ìlànà tó ẹ̀ náà ni mo kọ́ sọ́kà náà ni mo sì lè kàdá ìdíjú náà ìtọ́dọ̀ ìfọ̀ náà níbi àwọn ẹ̀ bá bá kiri ẹ̀ ní wíyìn àwa yìí náà lè bá bàbí ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́. ẹgbọ́n tó sọ yẹn ó ní àwa yìí lè ń bá fa kínní àwa yìí náà lè bá fa ètò Yorùbá nìṣẹ́ ẹ rí i pé èdè òye bàbá yìí èdè òye mufti ọ̀dà yé alábòsí yẹn torí pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ àwọn ń lọ mẹ́sìn lọ́rùn ẹ̀sìn náà fi ń jó kálukú lójú tọ́ba lọ búyàn bí kan ti ń sépele yóò máa pé ìsìlámù yóò ń sépele ẹ̀fẹ́ kí ìsìlámù ọ̀gá ni ẹ̀fẹ́ kí ìsìlámù onílọsíwájú ni òun lọ́sẹ̀ lọ́dáràn o ẹ wo ète o ẹ wo àbòsí o ẹ rí i pé òní máa sépè lórí mọ́bàrí ní máa búyàn lórí mọ́bàrí jẹ́ máa búrẹ́ Sunday Igboho jẹ́ máa pòwe jẹ́ máa bọ́ àwọn àfà jẹ́ máa sépè jẹ́ máa wá sépele níṣẹ́ tó fi báyìí pé wọ́n ń bú òun fún tóun sọ pé wọ́n fẹ́ kí ìsìlámù ọ̀dàgbà ni ìsìlámù wọn àwọn ọ̀tá ìsìlámù wọn fẹ́ kí ìsìlámù ọ̀dàgbà nílẹ̀ Yorùbá wọ́n wá lọ́sẹ̀yìn fún ìsìlámù ẹ wo ète bẹ́ẹ̀ òní wọ́n ń sépele òun wọ́n ń bú ó ní máa sépè lẹ́yìn ẹ̀rí pé sọ́mi lẹ́nu pé lòun fi sépè níjẹ̀jọ́ tí màá ṣe lòun fi sépè ìmáàmù ló sọ bẹ́ẹ̀ yẹn o. Yorùbá nìṣẹ́ ó fi sọ́kọ̀ èdè tẹ́lẹ̀ ní ibi ìṣúwà mẹ́tò ìyẹn jiyàn ní. Ẹsẹ̀ ìwé ìyẹn tọ́ka gbọ́dọ̀ wa àwọn àgbà olùkọ́ ẹ̀dí security máa wà láti máa lo security láti máa. ẹ jẹ́ ká ní sèṣì àrètọ́ fẹ́ sọ yìí ẹ rí wípé mo ti lu wo ti gbé fídíò kan jáde wípé ẹ máa pa àwọn ọmọ kí omi ẹsẹ̀ ń wẹ̀ ẹ wà lórí channel fún abẹ́wà pé tá a bá wo fídíò tuntun tán ẹ má jẹ́ kó sún ẹ má jẹ́ kó rẹwà Ọlọ́run ní fún dátà jẹ́ wáyà Ọlọ́run ní gbójú lọ́wọ́ kò ní fárẹ̀ sí wa tá a bá wo fídíò tuntun tán tá a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe ká tẹnu tíṣẹ́ bẹ̀ tá a bá ti subscribe tẹ́lẹ̀ kan náà ni ẹ jẹ́ ká mọ̀ wá fídíò tá a ṣe ká tó ṣe lé ká tó ṣe lé ìwọ̀n lọ́gbà ẹ rà sí ni mo ti lu kò sí ra nǹkan bọ̀ ẹ rà sí ni olúwo kò sí ra nǹkan bọ̀ ìfún kò bàbá wà sí ìwò kò sí ra nǹkan bọ̀ wọ́n kún bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irúgbà wèrè ẹ wá ní ẹ̀sìn kò sí ra nǹkan bọ̀ wọ́n dúró nǹkan fẹ́ gbélé Yorùbá ṣubú ni bí wọ́n bẹ̀ wọ́n lọ́wọ́ ni báwọn wọn bẹ̀rẹ̀ wọn ni yóò káwù wọn kílẹ̀ Yorùbá ṣubú ni ìdónò òtọ́ Ọlọ́run ní fún wọn ṣe Ọlọ́run nígbà fún wọn pẹ̀lú òkúta ọba wọn ní lọ́nà lọ nítorí wípé inú kọ kankan ilẹ̀ Yorùbá fi wà wọn ní lọ́nà lọ wọn ní lọ́nà lọ. ẹjọ́ tẹ bá ń gbọ́ mi jọ lásà every time loud and clear kò sọ̀rọ̀ ń bì if you are hearing me loud and clear please let me type it out loud and clear jọba mi type loud and clear ẹjọ́ bá mi type ẹjọ́ mọ̀ bọ̀ ẹjọ́ o flag bá pé wọ́n flag program yẹn wọ́n flag ẹ̀ ètò yẹn wúwo dùn lọ wọ́n flag ẹ̀ ètò yẹn milẹ̀ ó kà wọ́n láyà ó milẹ̀ ètò yẹn milẹ̀ ó kà wọ́n láyà jọ ẹ má bá mi tẹ love and like ó wúwo dùn lọ ẹjọ́ bá mi tẹ love and like mọ̀ bẹ́ẹ̀ lórúkọ náà wà ok ẹ jẹ́ ká gbọ́. àwọn ìbá bá kiri ẹ ní wíyìn àwa ìbá lè bá bàbí ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ wọn àkàrà jáde fún gbogbo Yorùbá nìṣẹ́ ó fi sọ́kọ̀ èdè tẹ́lẹ̀ ní ibi ìṣúwà mẹ́tò. ẹ̀gbọ́n tó sọ o olóhùn lòún ka tàbátì àdá fún Yorùbá nìṣẹ́ tí ò fi ṣe mo forí sápá dẹ́n ṣe bí àṣẹ ń jẹ wá ìsọdá dẹ́n tí gbogbo àwọn Yorùbá tàbá bẹ́ẹ̀ wúlẹ̀ tìra wa tájọ jà fún nǹkan kan ṣẹ́tì nǹkan Yorùbá bọ́ sí sọ yẹ kí Yorùbá kò dìde kó máa fi Yorùbá nìṣẹ́ sí ẹ̀yẹ tí Yorùbá ti wá fi Yorùbá nìṣẹ́ sí ẹ̀yẹ sí àfa àlọ́yẹ sí pásítọ̀ lọ́yẹ babaláwo kó máa fi Yorùbá nìṣẹ́ sí ẹ̀yẹ ẹ rí i pé bàbá yóò ní làákàyè tó tọ́ kò mọ bí ẹ ṣe ń tòlú kò mọ lútò kò mọ tí a ń pè ní ẹ̀yà kò mọ tí a ń pè ní ìlú kò mọ tí a ń pè community ó ní kọ́ máa dá sọ̀rọ̀ bí bàtẹ́ pẹ́ gbẹ̀gbẹ̀rún yẹn ní sọ̀rọ̀ sẹ́ni kan máa já wadé ìran rẹ fẹ́ẹ̀lì òfin wọn ṣe yẹ̀yẹ́ sẹ́jẹ̀ máa fẹ́ẹ̀lì ẹ̀sámù kínní sọ́pọ́sì kò tó fẹ́ẹ̀lì kejì ìgbà Yorùbá nìṣọ́ bá wáyé yóò yà lẹ́nu Yorùbá nìṣọ́ sì wáyé. ó náà ti yóò jiyàn tó ìyẹn tó kà ní wa àwọn àgbà olùkọ́ ẹ̀dí security máa wà láti máa lo security láti máa tẹ̀lé àwọn yẹn kálẹ̀ máa dàgbà wọ̀nyẹn. ibi ó ti sọ̀rọ̀ sọ fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ òkúnú ibi ó ti lẹ́ máa kọ́ àwọn fẹsẹ̀ yìnbọn ẹ máa kọ́ àwọn fẹsẹ̀ sùtù fẹsẹ̀ wẹ̀dù fẹsẹ̀ ń jakarati ọfẹ́ kọ̀rẹ́ tiẹ̀ àníyàn máa kó ti sọ̀rọ̀ sọ sẹ́yìn ẹ̀rí gbogbo àyẹ̀ ní sẹ́pẹ̀lẹ́ ẹgbà yẹn ní mú ẹ wá jẹ́ ká gbọ́njọ́ sọ. àwọn tí kan mọ sùkúl àṣẹ lóòlù àwọn ètò sí inú gbọ́ àwọn tó ń kọ́ ní kíní ẹ̀yìn ìlú wa ní Ògbómọ̀ṣọ́ àwọn yìí mú gbòòrò Ìbàdàn lẹ́sẹ̀ ọlọ́run gbòòrò jìjìjì èyí sọ̀rọ̀ sùn kan ẹgbẹ́ ọlọ́gbọ́n ẹgbẹ́ ìfọ̀yì tí ń bọ̀ nígbà tí ìfọ̀yì yìí ti ṣẹlẹ̀ báyìí pínlẹ̀ yìí mú tó ń bọ̀ kékeré lẹ́yìn ọkàn yín náà kàn àdáwó bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé ọlọ́run bínú sí àwọn ìpamọ́ mọ́ yẹn a ní security àpàyàn rí ìlú àbíláwà níjọ́ tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bá discourse àgbàdo ìjọ́ tí Nàìjíríà. ẹnì kan tó sì wí ọ fẹ́ sọ tọrọ ọkọ̀ rẹ̀ jà rẹ̀ ó ní ọjọ́ tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ọ fẹ́ sọ pé tí wọ́n bá discourse lórí ìjọ òun kí ni wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n gbé ẹja rẹ̀ kò change kíá. bẹ́ẹ̀ kàn àdáwó bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé ọlọ́run bínú sí àwọn ìpamọ́ mọ́ yẹn a ní security àpàyàn rí. àní tó fẹ́ sọ yẹn tẹ́tí dáadáa o ọ fẹ́ sọ wípé tí ìjọba Nàìjíríà bá discourse lórí iṣẹ́ tóun ṣe yẹn wọ́n gbé òun ni ẹ wá wí tó yí sí. ọmọdé àbíláwà Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bá discourse àgbàdo ìjọ́ tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bá discourse ìdààmú bá jẹjẹrẹ bá mufti ìdààmú bá mufti pìtìpìtì ayé bá mufti ọbẹ̀ sọ níjọ́ tọrọ wípé ìjọ tí federal government bá ṣe ìjọba bá discuss lórí ọ̀rọ̀ òun kí náà nẹ́ẹ̀sì jẹ́sẹ̀ tí ó gbé lẹ́ni ó tún lè yí. àti ìlú security ti àwọn claim dáadáa lẹ̀ wípé wọ́n bẹ̀rẹ̀ lè sọ nígbà tí wọ́n ti sọ bẹ́ẹ̀ wípé the security wà lọ́tọ̀ gbogbo Nàìjíríà. ẹ̀ka kan ní báyìí láti ṣe pé àwọn tó lóògùn pàápàá àwọn babaláwo tí wọ́n máa ń ní àwọn lóògùn owó. ẹ̀rí ìkún ògbé kan bí òun jango
olúwo nìyẹn o ìkó ògbé kan bí òjàngó ẹ dákun ẹ jẹ́ ká bira wa ṣé ọba lolúwo ni àbí content creator ṣé ẹ mọ̀ wípé ó di dandan kọ́ bá wà lórí mídíà kan dẹ́n ti máa ń lọ ní ẹ̀kọ́ kan nínú ààfin yọmọ gbé jáde dẹ́sẹ̀ gbogbo ti máa ń lọ nínú ààfin lọ́yẹ́ kí wọ́n gbé jáde fún security purpose ẹgbẹ́ kò sí gbogbo ti máa ń lọ nínú ààfin torí mo experience kan nílùú kan wọ́n ní àwọn afá kan wá bẹ́ẹ̀ wọ́n wá láti yanjú àwọ̀ kan wọ́n wá ní gbogbo ọ̀tí wọn sọ nínú ààfin àwọn ní kọ́ọ̀tù wọn lè gbọdọ̀ ya fọ́tò kí ni ìdí tẹ́fi sọ bẹ́ẹ̀ ẹ rí i pé fún security purpose ni kí wàá dá lọ́mọ ṣẹlẹ̀ kà má sí ìtẹ́sọ̀ gbọ́ àtọ́nà àwọn kan ti gbé wípé àwọn dàrú bọ̀bá tẹ́ ẹ̀ bá rí fídíò tẹ́ ẹ̀ rí fọ́tò tẹ́ ẹ̀ mọ̀ pé kò ní dábẹ́ proof ẹ wà ní yẹn sìn kí àbó lè wà nílùú ẹ wà rí olúwo yóò wá ga àyà máa ń change àga àjókòó rẹ̀ oríṣiríṣi aṣọ níran kò wá níyè méjì tó kọ́ náà sọ lọ́wọ́ báyìí tí a bá ní ọba ìwé ló lásọ jù àmì ẹ̀mọ̀ polúwo ni kì í ṣe polúwo lásọ kì í ṣe pọ́n lásọ torí wípé ó lè ṣe fíìmù mẹ́wàá lójúmọ́ wọ́n dààmú òkè rẹ̀ jà sọ gan ni bí ṣe ń wo yìí èlò olúwo ní iṣẹ́ wo ní ṣe iṣẹ́ wo lolúwo ṣe torí báwọn tọ́mọ olúwo fi ròyìn wọ́n nígbà tó fi wà ń Canada pé jígúnlẹ̀ lolúwo ṣe olúwo ṣiṣẹ́ àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́ then ẹ rí i pé àwọn bàbá wa yòókù wọ́n ń gbọ́ pé wọ́n nílé sẹ́ni báyìí wọ́n ń gbìyànjú ní báyìí ibo lolúwo ti ń gbìyànjú ìdí nìyẹn o olúwo fi lọ wé láwà ní o ipò ọba ò ṣe é fi tálákà jẹ ẹmọ jẹ ká tara wa sincerely speaking wọn fi ìyànjọba àdúgbò tẹbi jẹ ìbọn náà lọ́wọ́ kéèyàn wá ọba lágídí kọ́dẹ̀ mọ́ níṣẹ́ tó gbé ipò ọba yẹn tẹ̀bí yọ̀tà rẹ̀ lọ́pọ̀ ìní ṣẹlẹ̀ lùwò báyìí inú ṣẹlẹ̀ torí wípé tó bá jẹ́ wípé olúwo ó ti fi irun dúdú ṣiṣẹ́ tolúwo ti fi irun dúdú ṣiṣẹ́ tó ti nílé iṣẹ́ ní òyìnbó tó ní Nàìjíríà tó ní Kútọ́nù tó ní Tógò tó ní Ghana tí lè sẹ́ tó tó kọ́ mọ́ wá wìtìwìtì kí ni òsùn kó tó ti dáadé sájọ wá fìtì ẹ̀ tó ti lọ fún wéláwà ní Òkè Ọya ẹ bá ń bí ẹ̀yẹ̀ jẹ́ kájọ ro ṣẹlẹ̀ adé òfìtì rẹ̀ ni tó tó fi lọ wéláwà ní tọ́ba tún wọ́sùn àní òbí ọ̀fọ̀ òdìjà lòun yóò tún dírẹ́sì bí Ìgbò tọ́ba tún wọ́sùn àtúní Haúsá lòun yóò tún dírẹ́sì bí àwọn Haúsá ẹ wà rí pé kìnìún kan jẹun lórí ẹ̀ níṣá ó kan jẹun níṣá ẹ dẹ̀ má jẹ́ kí n tara wa kì í ṣe pé kọ́ ọmọ ti ṣe o bí ọmọkùnrin ọba lówó lọ́wọ́ àgbákò ni bọ́kùnrin ọba lówó lọ́wọ́ o ẹ jẹ́ ká jọ wò ó láàrin èèyàn lásán kí ẹ máa dágbélé kọ́ máa sòwò kí ẹ máa lo oúnjẹ tí ó jẹ láàárọ̀ kọ́ máa ní tọ̀sẹ̀ kalẹ̀ kọ́ máa ní talẹ́ kọ́ máa ní tààrọ̀ la èèyàn gbọ́ ọmọ kékeré ṣe èèyàn ọmọ tuntun èèyàn máa gbé èèyàn gbé dání ní family house ba tí wọ́n bá wọn sàdákà kiri ẹjẹ́ máa ń gbọ́mọjó kò sí nǹkan méje máa ń dáná bẹ́ẹ̀ yóò gbé tiwọn tí wọ́n ní bùtì ẹ̀ sí ni wọ́n bù sí i ó dògbójú yóò bá wọn wẹ́ ọmọ tuntun yóò bá wọn lọ sùgbà bọ́dá wẹ́dà kan ṣe bá wọn rẹ̀ kò ní pẹ́ dákùn yìí ráàyè ń dáná ni wọ́n bá fún jẹ́rìí kalẹ̀ ẹ̀rẹ́ kọ́ ni ìní dààmú olúwo níṣẹ́ gidi a sì ń rọ àwọn ìjọba ẹ̀rí bá ìjọba ní fọwọ́jẹ báyìí àròyé ẹ̀yìn ìjọba federal ìjọba state ìjọba local àwọn tẹ́ẹ̀ bá fi ìjọba ẹ̀ máa ṣe screening fún wọn dáadáa olúwo fẹ́ẹ̀lì wọ́fùlẹ̀ ó fẹ́ẹ̀lì pátápátá ni ọ̀yẹ́ lọ́ba lẹ́yìn bá ńlọ́fà tó tún fi lọ gbẹ́nà míì sí ó sì máa gbọ́n wọn lókè Ọya ó sì mí náà kọ́ sí wọ́n gbọ́ mẹ́ni wọ́n fún ọ lówó òfin láwà ní dẹ́mọ́ mẹ́ ìwọ tẹ́ ní sùtánà rẹ balẹ̀ èyí àbúrò rẹ balẹ̀ dẹ́dẹ́dẹ́ wà lọ́wọ́ láwà ní lọ́hùn ọ̀wọ́n gbowó sọ̀rọ̀ báwọn gbọ́ ni wọ́n fún láwọn kan ìwọ tẹ́ ní tí ẹ jáde ọmọ lọ bí mọ́sáfin lọ́hùn kí bòrò lọ́jọba ń bẹ̀ ẹ wà nìyẹn ẹ rí pé àìníṣẹ́ lọ́wọ́ yìí náà ni àìrówó fi ṣe àyè àfihàn àyọba àyẹ̀gà kò rówó fi ṣe so gbogbo ọ̀nà ní fi ń wá owó báwọn bàbá wa yòókù tì ní dárúkọ wọn ọmọ díjà báwọn ṣe rówó ṣe àyè yẹn wọ́n rówó ṣe fúnra wọn yàtọ̀ fún tìjọba ẹ wo àwọn bàbá ṣe ra mọ́tò kẹ̀kẹ́ láì ṣe pé wọ́n fi ọwọ́ pé wọ́n gbé láwà níbi kan sí láì ṣe pé gbólọ́ ọ̀dọ̀ wá sí táwọn kan change mọ́tò jẹ́ kan ra mọ́tò kura wọn tẹ́ tún àfi ṣe tẹ́ tún gbogbo ẹ̀ ṣe ẹ mọ tẹ́lẹ̀ òfin kún àfi torí fídíò lórí òfin tó àfikún kọ́dọ̀ lè máa kún lójoojúmọ́ bá ń change ọ̀lẹ́mọ̀jẹ̀ kọjọ lójú o wọ́n fẹ́ kí fídíò ọmọ ìyàtọ̀ ní rí aláyọ̀ wo fídíò lórí Facebook ni mo fọwọ́ fún òun àmọ́ pọ̀ òun sọ bá gbogbo tí a ti sọ yẹn kéde fẹ́nu rẹ o gbogbo tí ó sá sọ tí ó fi wo fídíò ìlò òun sọ ó sì dúró wípé tí ó tààrà Yorùbá ìlọ́tẹnumọ́ tó ṣeéṣe ni kò ṣeéṣe àṣírí olúwo máa tú èsì ní kọ́lùwọ́ sẹ́wọ̀n wọ́n yọ kó lórí ipò yẹn èsì ní kọ́ máa sẹ́wọ̀n mufti ìlú wẹ̀sì ní kọ́ máa sẹ́wọ̀n àádẹ́ ń gbọ́ wọn ni a fẹ́ sá jáde wọ́n ni a fẹ́ sá lọ Kútọ́nù àlẹ́jẹ́dẹ́ àwọn ugbọ́ ni o àti bàbá yóò tọ́ bí lọ́ni wọ́n ní Kútọ́nù wọ́n fẹ́ gbà jáde òun pẹ̀lú olúwo ìyá mufti làzọ o ẹ̀rí pọ́lọ́pàá wọn kó ní sí báyìí wọ́n ní wòlé ní fọkọ̀ balẹ̀ kí ló fà tọkọ̀ balẹ̀ sáwọn nìkan làfáà ni sáwọn nìkan lọ́ba àdúni. wọ́n sọ ẹyọ kìdílẹ̀ àwọn sì pé àwọn sì gbogbo ẹ̀ àwọn ní egbé àwọn ní àgbáyìdá àwọn ní gbogbo kẹtẹ ẹlẹ́sẹ̀ àwọn oṣù délẹ̀ báyìí àwọn ọmọ wa ni wà nínú gbó ewu èsì rẹ̀ nínú gbó. ṣé ẹ rí i pé olúwo yẹ ọ̀gbádùn rárá olúwo yẹ ọ̀gbádùn tájà kó bá gbádùn ni kò yẹ kó olúwo ọmọ sógun tó sọ yẹn tó bá gbádùn kẹ́kọ́ ọmọ sógun tó sọ yẹn ẹ̀ ń lẹ ní oníṣẹ̀ṣe ọ̀rọ̀ ayé wa ìwọ ló ní wọ́n rí nísìnyí pé wọn ò lóògùn pé wọn ò wọlé lófin ara ẹ̀ sọ́sẹ́ yìí o mo fi sọ pé gbogbo sọ̀rọ̀ wọn náà tí ẹ ní mọ̀ ọ́n gbọ́ o gbogbo sọ̀rọ̀ wọn náà tí ẹ ní mọ̀ ọ́n gbọ́ olúwo bó bá ń ṣeré kó múra síre àní tó bá ń ṣe ìka kó múra síka o àtòrí àtìka ìka kì í gbé ọlọ́run ló mẹ́ni tó máa rọrùn wọ̀ nínú yín ẹgbáyé ṣe rere wọlé ló pé ara mi ìka mọ́ ṣe ka o olúwo ẹni bá ń ṣèkà bó di ìjọ kan á kú á fi ilé ayé ilẹ̀ agbọ̀rún lọ ẹ̀dá ẹ̀ má ṣe kà rere ló pé olúwo ẹ̀ má ṣe kà ẹ̀ má ṣe kà ìwọ ló ń fẹ́nu tẹ́ ìbílẹ̀ gbogbo bí ẹ ti ń jọ́sìn nínú àfihàn gbogbo ẹ̀wọ̀n ló ti bàjẹ́ gbogbo ẹ̀wọ̀n ló ti dàrú sílẹ̀ ọ̀fẹ́ rí wọn láàfin oníkan má dọ́dọ̀ rẹ wọn ò dọ́dọ̀ rẹ kí wá ló tó kàn pẹ̀lú oníṣẹ̀ṣe kí lọ́ọ̀kì wọn ló ní wọn ò lóògùn àbí gbogbo mùsùlùmí náà ṣe gbogbo náà là ń gbọ́ ó ní wọn ò lágbára kankan kò sí tí wọn lè fi ẹsẹ̀ wọn ò lóògùn kankan wọn ò ní wọn wọn lẹ́yìn kí wọ́n lọ ń pè wọn fún wọn lọ gbọmọ kalẹ̀ ṣebí wọn náà tó bá gbára wà nínú kúránì àgbára wà ní gbogbo kwádùn kúránì wà àti mufti àtàwọn ọmọdé ẹ̀yìn ẹ̀lọgbà wọn wà ọkọ̀ olúwo balẹ̀ mọ́ o ẹ̀mẹ́ wà nípa àwọn fúlàní wọlé kan má da òun o ẹ̀mẹ́jọ ìmọ̀ bá ń díje o ẹ̀rù ń ba olúwo àti mufti fẹ́ kò ní ilẹ̀ Yorùbá fẹ́ kò lórílẹ̀-èdè àlẹ́gẹ́dẹ́ àwùgbọ́ ẹ̀rù ń ba àwọn méjèèjì seriously sẹ́yìn nìkan làfáà ní sẹ́yìn nìkan lọ́ba ni tí kò wá gbé kan bí òwú jàǹgó bí ọ̀kan bá sínà kó sì fà á padà
lẹ́yìn ẹgbẹ́ ìdílé ń tàbùkù àwọn ọba ilẹ̀ Yorùbá ń tàbùkù àwọn afá sáwọn máa wò yín náà bàbá wa ẹni làwọn ẹni yẹn náà pẹ́lẹ́ bàbá wọn lọ́la wa òní tilẹ̀ mo sì fi àfúrẹ́ bàbá oyin lọ́ba lẹ́mọ́ wa mo súnmọ́ bá ní gbẹ̀gbẹ̀fà mo jìnnà sọ́ba ní gbègbèje ẹ̀tọ́ bá fi lọ́ba pa kájọ pẹ́lẹ́ yìí bàbá kí wàá tọ́ pẹ́lẹ́sẹ̀ kí lókè ọ̀pẹ́lẹ́pọ̀ dọ́kìnrin káwọn ìṣọba kọjá pẹ́ bàbá ẹ̀dàgbẹ̀ ní dàgbàyà Ọlọ́run fi sara yín gbẹ̀gbẹ̀ ní bàbá kí lókè ọ̀pẹ́lẹ́ wọn lọ́ba káwọn ìṣọba kọjá pẹ́ káṣí ọ̀pẹ́lẹ́ lọ bàbá ẹ̀mí sílẹ̀tẹ̀ ilẹ̀ Yorùbá ní dàgbọ́n ẹ lọ́wọ́ àbí àṣẹ ẹ rí i pé bàbá ní sùúrù ni bàbá ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí bàbá òjà ní sùúrù ṣé bàbá wà fi ra wọn olúwo ìyàtọ̀ wà gẹ́gẹ́ o bàbá wa ò ní wà fi ra wọn olúwo tẹ́ bá wọn tọ́ ọjà pé ilé Ifẹ̀ wọn ti tọ́ olúwo tẹ́ gbogbo ara wọn fi tọ́ olúwo nílé Ifẹ̀ wọn lọ primary wọn lọ secondary school tó gbẹ lọ́wọ́ pọ́ńbẹ́ nígbà ọ̀fẹ́ ìjọba wọn ní bàbá gbowó fún ọ̀lẹ́jẹ̀ bá ti ń gbọ́ millions wọ́n tún sáré wá lọ́sẹ̀ kejì owó ti tán wọ́n tún fún ní millions míì wọ́n tún gbé mọ́tò fún ṣé ọmọ èèyàn yóò máa bá ta kàngbọ̀n àbí tí èso òye yìí ni bí ìgbà wọn bá lọ tàtọ́ abẹ́mu yóò wọlé ṣé wàá dé bàbá màmá ṣé bàbá wà dúró tí kò máa bá sọ̀rọ̀ kì í sọ olúwo ológun kan bọ̀ ọmọ jáde lọ lọ mọ ẹmu yó kọ́ wá wọlé kòbìkòbì kó máa bá bàbá ẹ̀ kí bàbá wà máa bá táwọn ni tí bàbá ò ní pẹ́ sáyé kan bàbá yà wá fi ọ̀ ní wé olúwo níbo ìgbìmọ̀ jìnnà sórí olúwo kẹ́ ẹ̀ sọ́ba wà lólúwo àwọn èèyàn ti àkà kọba sọ́ba wà nù ọ̀bùn fíìmù ọ̀bùn tíátà ọba tẹ́lẹ̀ pé kọ́mẹ́dì ní í ṣe lórí àpèrè ẹ̀yẹ tí ń fọwọ́ ti Facebook tí ń fọwọ́ ti Facebook yóò máa yọ ọsẹ̀ báyìí yóò máa wá yọ ọsẹ̀ yóò wá ti dẹ́ta báyìí ẹ mọ̀ pé obìnrin tó ń lọ ọjà lágbèrú ọjà lágbèrú iná lè fi máa gbà wá mọ̀ràn wípé ní tá àbálí lè ṣe níta gbangba ní tí àbálí lè ṣe níta gbangba lójú àwọn èèyàn ẹ má ṣe lójú ìyàwó yín lólé kọ́rọ̀ o ẹ má ṣe lójú ìyàwó yín kọ́rọ̀ o nísìnyí àgbẹ̀ tí a bá wà nílé fúláàtì àbí náà àfi tó wá ti gbogbo lẹ̀kùn lálẹ́ tó ti wíńdò àbọ̀sán náà tí a ta gbogbo kọ́tìnì tó ìjọba abọ́ra lẹ́hìn tí wọ́n ń yẹn pọ̀ káàkiri inú ààfin tó pẹ̀lú àyàwó ajọ́ sáwàdà ṣe mọ̀ pé àwọn mílíọ̀nù rìkọ́dù tó ní mọ̀ 1 minute short video 2 minute short video wọ́n kàn máa rìkọ́dù ẹlẹ́ni níjọ́ tó bá lérú ọba irú obìnrin bẹ́ẹ̀ jáde síwájú lórí ìṣẹ̀lẹ̀ ńlọsẹ̀lẹ̀ sólúwò ńlọsẹ̀lẹ̀ ẹ̀ẹ́dì pé ńgbà tí olúwo kan joyè ojú èèyàn làwọn fi ń wò ó ojú èèyàn làwọn fi ń wo olúwo gbogbo èèyàn lọ́sọ̀rọ̀ ènìyàn ọmọ òbòtà èèyàn lóyìn ká olójú èèyàn làwọn fi ń wo Canada ló ti wá Canada ló ti wá ṣùgbọ́n ńgbà tí ọ̀sọ̀ bàbá kẹlẹ́sẹ̀ lójú pa tó bá dákú nígbà wọn ni wọn fura pé kí ló dé odidi ọba ń gbẹ̀sẹ̀ dáadáa ti gbẹ̀sẹ̀ ló lọ dá Canada ẹ wà nìyẹn ara wa ń fún wọn oríṣiríṣi wá ń ṣẹlẹ̀ wọn ní ó tún bọ́ sí ẹnìkan fíìmù kan tó jáde táwọn ìdílé ọmọ bá ní pé gbogbo sàrẹ́ ìlú tán bírọ̀ níbo ìtọ́jà òkú mọ́ ilé òkúkú dé wò wọn ló kọ́ àwọn tó sagun àwọn tó sagbá bíi tán tó sayà bí ẹ̀yìn tó ṣe gẹ̀ bàǹbà wọn ní káàkiri dání wọn kò ní gàdá ẹ má wú wọn ní sàrẹ́ wọn wú so pọ́sì kan máa wú sàrẹ́ wọn ní gbogbo àwọn wọn lọ́dọ̀ sọ pé òun sí òkú sí èpò mi ni àwọn ló kù nípa àwọn olókùn bàbá gbogbo ẹ̀ dàrú wọn gbé tó ṣe gbogbo náà rí bóòtọ́ ni bírọ̀ ni kò sẹ́ tọ́mà so gbogbo àwọn wàyí ni wọ́n mú kí àwọn yòókù ọmọ wò ó bí kí ni ń ṣẹlẹ̀ sólúwo yìí kí ni ń ṣẹlẹ̀ nísìnyí kéèyàn owó sòdì ìjọba nílẹ̀ Yorùbá ọwọ́ àwọn ọlọ́pàá tí lẹ́kọ̀ọ́ sẹ́mi pé lójú agbo ni àwọn bàbí èmu nǹkan ṣùgbọ́n bá tó bá ṣe fàájì tàbí àyè sẹ́mi pé wọ́n ní lọ́mọge ń tàdí ẹ bá kọ wájú ijó tó bá kẹ́yìn ijó látẹ̀gbẹ́ yìí wọ́n ní díje ń lọ lọ́mọge yìí yẹ́dì níyẹ́dì lórí wàrí gbà ọwọ́ abẹ́gbẹ́ kan sọ pé sẹ́mi ọmọ tí ń jó ìgbà àwọn aláṣẹ Canada tálọ́kọ̀ rẹ̀ nù ìgbà ọlọ́kọ̀ ọkọ̀tẹ̀lẹ̀ wa náà ni ọlọ́kọ̀ sọmọ òsì mà bí díje ṣe ń ta ìlú tó tó ń dé wá sí síbìtì lọ́mọ ń ta ìdí bá bíìtì mu lọ́ba kọ wájú ijó díje náà ń kọ́ wá kẹ́yìn ijó bá kẹ̀gbẹ́ ijó ní ti gẹ̀ ní ti òde báyìí ó ti wọ olúwo lórí ọmọ tó dábàá ìníjọba yìí ẹ fún mi láyé lórí kò sí wàhálà ọ̀sẹ̀ tí ń bẹ láàrin wa olúwo bàbá sọ̀rọ̀ wọ́n ní ìyòtí ẹ̀fẹ́ gbà nǹkan bá dájú pé ọba mọ̀ ní ọmọ olúwo ní Canada ẹ ike from Canada from Canada to ayin Canada náà ni ó ṣe di pé olúwo mu wálé nu ẹ lápá bá jẹ kábìrà wa gẹ́gẹ́ bí ọba àlú tẹ́lẹ̀ bá jọba ilẹ̀ Yorùbá o ilé ìsọ̀kọ́lọ̀ bá ní mo jọba èmi ò lè fẹ́ràn mẹ́ta Yorùbá ẹni tí màá fẹ́ bàbá rẹ̀ ó jẹ́ Yorùbá bàbá rẹ̀ ó jẹ́ Yorùbá bàbá tó bí bàbá rẹ̀ ó jẹ́ Yorùbá gbogbo rẹ̀ ń tilẹ̀ bàbá yóò jẹ́ Yorùbá bẹ́ẹ̀ lẹ́nu mọ̀mọ́ náà wọ́n jẹ́ kọ́mpútì Yorùbá ní tẹ́mi lè fẹ́ sàfihàn lẹ́yìn kí ló mú olúwo tó lọ fẹ́ ọmọ Canada sínú ààfin sọ́sẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ẹja bìrà wa ọmọ Canada then ẹ wá wo ẹ jẹ́ ká jíde yẹ̀wò dáadáa gbogbo tí ń ṣe nù kọ̀lọ́nù yàrá pẹ̀lú ìyàwó rẹ̀ ọmọ pé ìyàwó ní kọ́ọ̀dù rẹ̀ please if you are hearing me loud and clear let me know please if you are hearing my voice loud and clear hello ẹjọ tí wọ́n ń gbọ́ mi lẹ́gbẹ̀ẹ́ kejì ẹjọ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe ohun yẹn ń fẹ́ lọ́dọ̀ mi bí please let me tap it loud and clear if you are hearing my voice loud and clear please let me know ẹ jẹ́ ká máa bá ètò lọ hello so ẹ rí wípé ọmọ tó ń rìkọ́dù olúwo yẹn ìyàwó ẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ rí pé ó ní animation gbogbo olúwo ṣe ń ṣe inú ilé tó ń ṣe ọmọ yẹn rìkọ́dù ẹlẹ́díẹ̀ díẹ̀ ìyàwó olórí yẹn kó tó di pé olúwo lọ wílẹ̀ wà nínú ìwò ní Sokoto ti lọ wílẹ̀ wà níyẹn ìyẹn bòrò tí a fà fún lọ́hùn òun fọ́lùwò ló fi àdájẹ́ bá ṣe gbọ́ wípé òun ọ̀fẹ́ bóbìnrin lé o obìnrin mi ó sì ní dé báwọn òun pẹ̀lú rẹ ni ṣẹ̀fà pẹ̀lú ìsìnkú lọ́dọ̀ wọn látàrí pé Islam lẹ́sìn wọ́n ti náwó fún fọ́lùwò gan olúwo sì lè jẹun torí pé níwájú ọba lọ́wà àwọn bòrò ló sì dúró rẹpẹtẹ kó sẹ̀dá lọ́wọ́ yìí àwọn òsì rẹ́rìn ojú lé kalẹ̀ ni so láti sọ fún ẹ pé òun ọ̀fẹ́ sọ̀rọ̀rùn ọ̀rọ̀rùn ọgbọ̀mọ̀ yẹn ìyá ọmọ yẹn wá fún láṣẹ wípé òun ọ̀fẹ́ bóbìnrin lé àlẹ́jẹ́dẹ́ bá ṣe ń gbọ́ kò sì lè fẹ́ obìnrin míì lé òun àlẹ́jẹ́dẹ́ ni o bá ṣe ń gbọ́ kò sójú mi o wọ́n ní lọ́fà tó fi létí
ìyàwó olùlé alákọ̀ọ́kọ́ lọ wọ́n ní kèmí ẹjẹ́ ìyàkan lọ sí mẹ́rin wọ́n ní kèmí ẹjẹ́ ìyàkan lọ sí bó ṣe lé lọ nìyẹn ṣẹlẹ̀ mọ̀ kẹ́yìn tí máa ń rìkọ́dù rẹ̀ ìyẹn ń pò ní tábàyì tó lọ jẹ́rù ẹ̀ gáràjì báyìí tiẹ̀ kó báyìí ojú fídíò sórí atẹ́gùn ni tẹ̀lé ìgbà náà fídíò yẹn gbà yẹn gbogbo wa la rí ìwòsàn tí ò rí sẹ́yìn ti fi àbí sẹ́yìn láti kíra ilé tí ibi tó lùwò ti jókòó pẹ̀lú bẹ́yẹn sí kí lọ́wọ́ ní àbágbára báyìí tó jókòó lẹ́rú àpótí tó gbé kìnìkan lé ẹsẹ̀ tó gbé bíi tíre báyìí àbí bíi kìnìkan pẹ̀lú bá tó gbé sórí báyìí tí ń sẹ̀lẹ́tì àwọn kankan nù rẹ̀ tí ń sẹ̀lẹ́tì tó kó sínú pépà pélébé báyìí mẹ́mọ́ pàtẹ́kì pépà yẹn o bó ṣe wá kó sí ní yí kìnìún báyìí ìgbà tí ó àpáyọ fi tọ́ra báyìí lọ́wọ́ fi yí pa òye yín èmi fi gbé lẹ́nu lórí kẹrù ìyá obìnrin lójú títà ọmọ kárẹ́dà lójú fídíò ta ọ̀pọ̀ olúwo lójijì ọba olúwo lójú torí pé ọjà ránkì olúwo pátá ni ọjà ránkì rẹ tó láwọn èèyàn títí ń suspect olúwo tẹ́wọ́n olúwo pé ìwà yìí lé pọ̀ fídíò yẹn lọ́wọ́ tó àtìrẹ̀ pé abájọ ọkàlùkọ́ pé àgbà ọyọ tóbi ojú bẹ́ẹ̀ lọ wọ́n dà tó bá fọ́ bá mẹ́rin lẹ́sẹ̀ ó tóbi ojú bẹ́ẹ̀ lọ ó tóbi ojú bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ibẹ̀ ló kà tí wàá tún pé bó ṣe tẹ̀ ṣe kọ́rọ̀ yàrá nù ọmọbìnrin ló tó àṣírí rẹ̀ olúwo náà wá dúró yìí o lọ́jọ́ kó bí èèyàn gidi yìí o ẹgbẹ́ tí ń sọ o. ní orí ìlú kàbọ̀ bí ìbá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan ẹ̀ bá bá mi màá sponsor wọn màá pa bàbá yẹn ní ẹlẹ́dùnkún àràbá wo ìgbẹ́ ní àràbá pátápátá ìwọ́n tó ti jẹ́ pé ogún bí àwọn ọmọ Yorùbá lè kẹ́lẹ́ máa yàn ogún ló déye. ẹ dákun tó lọ náà bá kí ló dé tíyẹn máa ń fẹnu wà lọ́fù báyìí ọlọ́ọ̀fẹ́ láwọn oníṣẹ̀sí láàfin rẹ̀ kọ́ mọ́ bọ́ọ̀dù pọ̀ àwọn ọ̀wá bú ẹ mọ́ wọn ò fi ẹ́ ṣe yẹ̀yẹ́ wọn ò tójú ọ̀rẹ́ ká ṣùgbọ́n dídí ọba àlù ni ó wá jókòó sórí àpèrè ni ó jókòó sórí àga ọlá rẹ̀ ni ó máa bú wọn jojúmọ́ ni ó máa fi wọn ṣe yẹ̀yẹ́ jojúmọ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe yìí àwọn máa ń wo rẹ̀ wọn sọ̀rọ̀ ẹwà tí ọdún títí mú wọn bọ̀ wá dẹ́jẹ́ ká fi kíní kàṣàkàwé ẹ wo iye ọdún tí àwọn àfáà ti ń ṣe wá sí ọlọ́kọ̀ padà dẹ́bọ̀rẹ́ ọ̀rẹ́ bíbí àti tánilẹ̀ kó gbé súnà nẹ́bíga ẹ wọ́n tó tẹ́tí sí wá sí rẹ̀ bọ̀ tẹ́nìkan kó fún wọn lé sí rẹ̀ ní tí ẹ bá ṣe lọ́dún kìíní tí oníṣẹ̀ṣe kankan ọ̀dáhùn tí kìrìsìtẹ́nì ọ̀dáhùn iná lẹ́wọ́ wọ́n fi yín kó náà ní ọdún kìíní ọ̀dáhùn ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ọdún keje ọdún kẹjọ ọdún kẹsàn-án ọdún kẹwàá ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún ogún àti márùn ọgbọ̀n àti márùn ogójì tí oníṣẹ̀ṣe ọ̀sọ̀rọ̀ tí kìrìsìtẹ́nì ọ̀sọ̀rọ̀ àwọn ya gbọ́n wọ́n ya fọmọ sọ́dọ̀ àwọn afáfẹ́ bá kọ́ kéwú wọ́n làwọn jẹ̀fà lílẹ̀ àwọn ọmọ ilé ẹ̀ máa kọ́ kéwú dẹ̀nà àwọn tẹ́tù kọ́ fún wọn tẹ́lẹ̀ ẹ̀ máa kọ́ kéwú bá ti dàfà àti mọ́ kéwú ìgbà wọn ni pé wà láàmùsùlùmí bọ̀ ẹ̀sìn pé àwọn oníṣẹ̀ṣe àwọn ìdára wọn yàfa àwọn ìdàbí kìrìsìtẹ́nì àmùsùlùmí o wọ́n ní tí wọ́n ti fodóde odó nìkan ní rí o kékeré ta o bẹ́ẹ̀ tí wọ́n rí o àwọn ìdára wọn o bẹ́ẹ̀ ti pa àwọn jókòó lẹ́nu pẹ̀tọ̀ ṣé a rí báwọn afáàní ṣe ń yẹ̀yẹ̀ wọ́n láti jọ náà rí kódà wọ́n máa ń kún wọn sùúrù pé ṣe mẹ́mọ̀ pé bàbá àwọn ògójì mi ni bàbá àwọn ló sì fà wọn fún àfà pé kẹ́kọ́ òun kékeré sọ̀ndà fà ṣé bàbá ìlẹ́wà mú lọ́tà ṣé bàbá àwọn máa ń sọ fáwọn afá o àlejò lè bá ti gbọ́ ìgbà ṣé bàbá ògójì mi tẹ́kùn ló bí òun ìfájì ni wọ́n sọ̀hún gbà tó ń dọ́dọ̀ yìí lẹ́sọ̀hún gàfárù àbùgàfár bàbá àwọn òdẹ̀bínú sí bàbá àwọn lọ́fọwọ́ ara rẹ̀ fà ń fún yín ṣé bàbá ìtẹ́wá ṣe wá sí fún tẹ́síwá sí fún tí ọba gbọ́ ṣé ẹ̀sìn wá sí náà ni ṣé ẹ̀bù ìbúlẹ̀ mọ̀ bu ìbílẹ̀ mọ̀ sẹ́lẹ̀ kò yẹ kí n mọ̀ sí pé bàbá àfà wa ẹ mọ̀ sí wá sí fún wọn náà ni ẹ mọ̀ sí wá sí fún ẹ tó ìgbà náà ni ọmọ kí wọ́n ní wọ́n ṣàkàwé fún ìmáàmù wọn wípé ọ̀dà ẹ̀jẹ̀ kaná ti gbà yá ní mọ̀mọ́sálí wàsálàm tó yẹn lè fi sí wá sílẹ̀ kọ́ ní kéwú wípé bàbá ànábì àní mọ̀mọ́sálí wàsálàm pé kò gbọ́jú mọ́ bàbá rẹ̀ pé ìyá sì bí tán ìyá ọ̀pẹ tó fi kú ẹlẹ́gbọ̀n bàbá rẹ̀ tó jẹ́ àbútọ́lì iná tó ànábì dàgbà tá ànábì fi dàgbà tó fi bẹ̀sẹ̀ sílámù wọn là ànábì wá dàmú lórí bàbá yóò tiẹ̀ di mùsùlùmí bàbá yóò di mùsùlùmí wọn ní kẹ́tí bàbá yóò wà kú gangan àwọn kí oníṣẹ́ bàbá o ànábì wá pé gbogbo ọ̀nà wípé bàbá wípé ya Rasulullahi wípé la ilaha illallah wípé Allahu akbar ànábì ń pariwo torí pé ọwọ́ rẹ̀ bàbá yẹn wà tí bàbá ń lọgun kú ànábì wọn sọ fún kó wípé la ilaha illallah Muhammadu Rasulullahi sallallahu alaihi wasallam wọn ní bàbá yóò rí kankan wí bẹ́ẹ̀ wọn ní ànábì pariwo ń ká ànábì dára bí kò gbẹnu ẹ̀ sọ̀rọ̀ kò ṣeé ṣe wọn ní bàbá yóò wí tó fi kú wọn lọ́wọ́ ànábì ló sì kú sí ọmọ kí wọ́n sọ bàbá ìgbọ̀tọ̀ ṣé ànábì ju òkú rẹ̀ lórí àbí wọ́n sin torí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ló sì tọ́ dàgbà káwọn fọ́ dáhùn àríyẹn ṣé ànábì ju òkú ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó jẹ́ oníṣẹ̀ṣe tọ́tọ́ dàgbà ṣé ànábì ju òkú ẹ̀nu ni àbóṣe dáadáa ọmọ kí wọ́n bí afá bẹ́ẹ̀ sọ bàtà bàbá wọn ò tí ì gba ẹ̀sìn Islam tó sì fòun síbẹ̀ tó fà wọn síbẹ̀ ṣé èébú wálé ẹ̀kẹ́ bàbá wọn and so far so good bàbá yìí gàgán wà láyé òun ló sì fún lọ́fà wálé yín lọ́wọ́ àwọn sì wà pẹ̀lú yín lójú àwọn náà lè ṣe bú bàbá wọn báwọn ṣe yọkọ́ ẹ̀sìn Islam lẹ́kọ̀ọ́ kan nìyẹn o bí ẹ ṣe yọkọ́ nù àwọn ti dàfà àti mọ̀kéwù ẹ wá wo íńtánẹ́ẹ̀tì ṣe báyìí táwọn afá bá ṣe wá sí àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ mùsùlùmí àná máa fa ẹgbẹ́ àfẹ́ ìṣẹ́bí ṣèkìrì ní tí ó wíkọ̀ ní tó wí nìyí àná tó máa fa ayà mí yọ mo ti ẹ̀wò kan lórí Facebook oníṣẹ̀ṣe fa ara àfikàn jáde bí àdìtì àfáà ní wọ́n nípa ó gbọ́dọ̀ bí ti ṣe fòkìrì yẹn ó ní wọ́n nípa ìgbà táwọn àbẹ̀rẹ̀ wá wò ká ó tọ́ ni oníṣẹ̀ṣe ti mọ kéwújà bá lọ ẹwà yẹn àwọn náà ló fà àwọn náà ìwọ̀n bá ní wàhálà mọ Ọlọ́run tó dáyé lẹ́sìn mẹ́ta lọ́dọ̀ wa ń bí ó wù ni wọ́n ló pé méjì ọkọ̀ ní kọ́ńtì mi wọ́n lẹ́sìn ìpínyẹ rẹ̀ kọ́ńtì mi ni wọ́n lọ́pọ̀ lọ rẹpẹtẹ wọ́n lè bá ní kọ́ńtì mi gàgbọ́ ìsìnkú Islam ìsìnkú Christianity ẹ̀sìn mi lẹ́tùn bá ń bẹ́ tó tó mẹ́ta àti mẹ́rin tí ọ̀gbọ́n mọ́tò wa ń bí ṣe gbogbo Ọlọ́run ni kí wọ́n lé táwọn àfáà ti wò ní sùúrù pàápàá jùlọ bí wọ́n pẹ̀lú ilé ìjọba kakéwu ni irú olúwo yìí láyìlá ìlàlá ilé yọ̀ọ̀kan ìjọba pátá Christian wọ́n pè tẹ́lẹ̀ bá Christian wọ́n pè ní gbòde yé jẹ́ wá sí ìwádìí kí n orúkọ tí ń jẹ́ Christian gan wọ́n ní Christian ni wọ́n ní sultana rẹ̀ balẹ̀ àmúlò rẹ̀ fún ni dẹ́mdẹ́ báyìí wọ́n lè tirẹ̀ ń gbẹ́lẹ̀ báyìí wọ́n lámúre fìtì ẹ̀yà sultana fìtì ẹ̀bí kan ní ìyá olúwo wọ́n nípa ìníṣẹ́ lọ́wọ́ ìlú náà fi lọ wé láwà ní kówó lédè owó ti dé tẹ̀sí ìṣẹ́níṣẹ́ rẹ̀ lókùn tí ń ṣe ẹ wà nìyẹn sẹ́lẹ̀ ìjàgbó tó mufti ṣe níṣẹ́ ṣé olúwo ìjàgbó tó ṣẹ́ fún mufti ìlú wo tó máa fẹ́ pù pé mufti lòun kó pin bàbá yìí padà bọ̀ tí àwọn olówó àjọra wọn náà méjèèjì àtolúwo ni o àti mufti ìlú wo ni ìwọ náà lọ parí méjèèjì
Olúwo tìlú Ìwó, Mufti tìlú Ìwó, ẹni pé ìwọ náà parí méjèèjì ìkó gbé kan dá méjèèjì òbí òwúyàgò gbogbo wọn ti súnlẹ̀ Yorùbá. Àwọn méjèèjì ti súnlẹ̀ Yorùbá kọ́dà àwọn gánmà wọ́n ní wòlé dání máa ń ṣe báyìí àwọn gánmà wọ́n ní bí wọ́n tọ̀ lọ́pọ̀ ìdúró ti ẹni máa wò kọ́ báyìí bí wọ́n yàgbẹ́ lọ́pọ̀ ìdúró ti wọ́n báyìí agbófinró ìdúró ti wọ́n báyìí àwọn paramilitì ìdúró ti wọ́n ni. Gánmà wọn sẹ́ni kan gbàgbọ́ wọn wá sáàtì lórí Facebook orí bàbá Mufti ti ń kírun ní yídì táwọn ọmọ ogun tó ti lẹ́yìn rẹpẹtẹ wọn ní ajẹ́kọ̀ọ́ ìyọ̀ parọ́ dẹ́rẹ́ ìbò náà sọ mọ́ ọ̀dẹ́gbẹ́ pé ìgbà tó ní ká máa tẹ́lẹ̀ àwọn ogun sílẹ̀ kọ́sẹ̀lẹ̀ yìí níta láti yí ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ẹwà nìyẹn so ìdí náà ti máa fi rọ àwọn afá wípé ẹ̀jẹ̀ ká ṣe jẹ́jẹ́ àwa là ń fọwọ́ ara wa ba àwọn afá jẹ́ gbogbo afá lọ́dà ṣùgbọ́n olúwo sì sáàpẹ̀lẹ̀ ìkàkéwu ni à ń fagídí jẹ́ àfá torí kó lè máa rí fídíò ṣe ó máa rí fíìmù ṣe yóò máa pàrọ̀ aṣọ yóò máa pàrọ̀ agá gbogbo ìgbà ní ń kun àfin ìjókun ìwà rẹ̀ òríwàkùn ìwòsàn ní foríwà sílẹ̀ Mufti ìlú wo náà ẹwọ ọ̀nà olóbẹ̀jọ̀ àfà ọ̀sán náà tí Mufti ìlú gbàgbàjọ̀ àfà ìsọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ̀ àfà orí mọ́mbà rí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sí kọjọ́ àfà àdìtọ́gì ni bí tọ́gì lọ́jọ́ ọjọ́ àbá àwọn afá tí mi máa rí tí wọ́n ṣe wá sí èmi rú bàbá wa ìmọ̀ àjọmọ́jẹ dárúkọ àfà kankan tẹ́ẹ̀mọ̀ gbọ́ àṣọ ní mọ́mbà ara yóò máa balẹ̀ sọmọ síkì sí ẹ̀rọpọlọ sọmọ tún àyàn rẹ́ǹjì tí mọ́ kúmọ̀ láre yàn tí sùúrù ọmọ kẹ́mi sùúrù sílẹ̀ ní wọ́n ṣe sùúrù dáadáa ní ọ̀sẹ̀ Mufti ìlú wọlé ti wá sí àpẹẹrẹ rẹ̀ ogun níṣá Olúwo yìí náà sì ní fídíò ní í ṣe ẹjọ́ yẹ yíyan yẹn léyè sọba kọ́mẹ́dì ní í ṣe gbogbo gbà ọ̀nà tí ó fi pa olórí Facebook lòún lé kò lówó lọ́wọ́ Olúwo lówó kò ní owó gbogbo ọ̀nà ní wá ẹ̀dẹ̀ mọ̀ wípé nígbà míì balẹ̀ ń so tọ́tọ̀ tó lè má wòye ẹ̀sà ti máa tọ́ tí ó máa tàbùkù àwọn èèyàn tó máa bá àwọn èèyàn ẹwà ní ẹ̀sìn ìlú Olúwo fi ń jẹun kọ́ máa bá àwọn oníṣẹ̀ṣe tí wọ́n tọ́ ó bú kìrìsìtẹ́nì gbogbo wọn ó bá wọn àfà kí Mufti náà jáde kọ́ máa ṣépè ní gbogbo àwọn èèyàn ní tí a fi ń jẹun nìyẹn oníṣẹ́ méjì ṣé bá ṣe àwọn àbá lọ nìyí ṣé bí ilẹ̀ Yorùbá ṣètò lélẹ́yìí àwọn kan bí àwọn kan fà kalẹ̀ láàfin pariwo. àwọn ọmọ lọ́wọ́ nínú pé láti jọ tí ò sí babaláwo tó lè kóra wọn jọ tí ó sì gúnlọ tí ó yẹ olùkọ́ gọbẹ̀ tí wọ́n dùn. ṣe rí àbòsí Olúwo yìí pọ̀ Mufti ó ní security o ní máa polongo ẹ̀ pọ̀ ní security wọ́n láwọn ti 25 years ago kí ló dé tí Mufti ò dídì ogun lọ rìsáàfù gbó rìsáàfù ṣe rí pé àbòsí pọ̀ ní ìwé yẹn gan olóyè Sunday Igboho ni wọ́n ń tagbọ́n àwọn àmọ́ tó lè Sunday Igboho gbà lọ́wọ́ rẹ o àmọ́ tó lè Sunday Igboho gbà lọ́wọ́ rẹ bóyá star àti bàbá jẹ lọ́fà ẹni pé Mufti ti ń ṣe bọ́ ti pé òní jù rẹ̀ pé ó di 25 years ó di bàbá òpolówó ara wọn bàbá òpolówó olóyè Sunday Igboho àwọn òpolówó ara wọn Mufti ní polówó ara rẹ̀ sí náà yọ ọmọ fún rere jàǹdùkú yìí náà ni ìwà pálẹ̀ yìí náà ni ìjà yìí náà ni ẹ bá wá ná yín ẹwọ gbàtọ́ dáwọ́ náà dá Mufti market kalẹ̀ ọlọ́kọ̀ tó bá wá adú ní agídí gbogbo nǹkan agídí òdòdó ayé agídí lẹ́yìn agídí tọ̀wọ́n agídí gbogbo lọ́fẹ́ bàdà kò sí jọ́sọ̀ ìjà nígbà ṣẹlẹ̀ ẹ jáde tíjọba bàbá jáde túlásì ẹ tó wá jáde sí yẹn lù ẹ lọ gbàwé lọ́yà ẹ gbàwé ọlọ́pàá sáwọn ọlọ́pàá wà fún jádùkú wèé sáwọn ọlọ́pàá fún jádùkú wọ́n fún jádùkú wèé ní farabalẹ̀ ní ságídí wọ́n fi ń ṣe ni lẹ́sẹ̀ Mufti lónìí ilẹ̀ Yorùbá ni ṣé Olúwo lónìí ilẹ̀ Yorùbá ni ṣé gbogbo ilẹ̀ Yorùbá Olúwa àti Mufti lónìí tábà àwọn àdúrà pàṣẹ fúnlẹ̀ Yorùbá pé tí ọ̀sẹ̀ lẹ̀ ní Mufti tó ń sọ àwọn ọ̀fọ́ba kìrìsìtẹ́nì àwọn ọ̀fọ́ba oníṣẹ̀ṣe ọba tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ kìrìsìtẹ́nì kì í sọba àtàwọn ìtayọ ààyè olórí kẹ̀kẹ́ láì sí pé ọjọ́ ọmọ Ilé-Ifẹ̀ kì í ṣe pé Ilé-Ifẹ̀ lọ́wà bó sì wá Ilé-Ifẹ̀ náà ìran rẹ̀ kọ́ níjọba ń bẹ̀ ọlọ́mọdé rẹ̀ dẹ́yìn wọ́n ní ìdílé Mufti náà ìjọba níwò ìdílé ọmọ lásán wọn ní ìjọba nílùú tó bá wá kan ìdílé wọn tó bá jẹ́ pé ẹni tí wọ́n mú oníṣẹ̀ṣe bá dàbí kìrìsìtẹ́nì àwọn tí Mufti ó sì gá yóò kókó lù ní dẹ́lẹ́ tọ́ra wọlé gan yóò kókó lù pẹ̀lú yóò kókó lù torí pé ọ̀rọ̀ rẹ̀ ti súlẹ̀ Yorùbá ẹ̀rì pé láwọn jẹ́sẹ̀ sí gbé láìpẹ́ yìí wọ́n ń jùlẹ̀ báyìí àwọn ọlọ́pàá tó yín lẹ̀ wọ́n tó gbé torí pé ara rẹ̀ balẹ̀ tó ara rẹ̀ balẹ̀ ó yẹ kí wọ́n níbi tí wọ́n fi sára rẹ̀ ó balẹ̀ wọ́n sì mú lọ lọ́rin ní kọ́lọ́mọ tún lọ́rin ara rẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ lórí wọ́n tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú tẹ́ẹ̀ bá ti. sọ fún Mufti ìlú rẹ̀ sọ fún Mufti rẹ̀ ó sì wá lé tó bá àwọn bọ́lá àwọn ọmọdé ṣé bọ́lá àwọn ọmọdé ẹ má bàbá sí o bàbá wa ti sẹ́jà nínú àdìyẹ Ìgbòsà ẹnìkan kọ́ bàbá ní àwọn á lọ pẹ̀lú àwọn jẹ́mọ́ àwọn á lọ ìtẹ́ mi expect pé irú àwọn yọmọ sọ ni pé òkè Mufti ìlú ẹ̀dọ́mọdé fún olóyè Ìgbòho Ìbà Gani Adams ẹ fún bàbá ní ọmọ ogun ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ fún bàbá lọ́mọ ogun ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ fún bàbá lọ́mọ ogun ẹ̀yin paramilitary náà ẹ dá ọmọ ogun jọ fún bàbá ẹ fún bàbá lópìsì ẹ fún bàbá lópìsì wọn wá dá ọmọ ogun jọ wọn wá train wọn agbára bẹ́ẹ̀ náà Yorùbá agbára wà tí ń jẹ́ káwá wá agbára jọ ká kó lé wọn lọ́wọ́ ó yá àfàjọ́ àsìyí àjàgbọ́n àjàyè àṣìwá níjà ṣùgbọ́n kàkà tí Mufti ìlú òfin lọ́lọ́hùn òde lọ ó sì lóhùn òde fọ́ gbogbo kankalẹ̀ ó lóhùn láwọn gbogbo tó lè fi kankalẹ̀ pé èrùbá ti ń bòun lẹ́yìn tó lóun fẹ́ lọ sí wọ́n sọ̀pọ́tì ẹ̀ èébú ni wọ́n ń bólóyè èpè ni wọ́n ń sẹ́ òwe ni wọ́n ń pa ẹ̀yin lẹ́ ń bọ́ àwọn èèyàn pé wọn ò lè ṣe bẹ́ẹ̀ bá kó bàbá Sunday Igboho ló ní oníṣẹ̀ṣe bàbá òkọ̀ bàbá wọn oníṣẹ̀ṣe ni wọ́n tẹ́ bá ní Christian bàbá òkọ̀ Christian ni wọ́n tẹ́ bá ní mùsùlùmí bàbá ọ̀kan lára ìyàwó bàbá alájà ni tí ń kí lójú méjèèjì ẹ wà nìyẹn so kí wá ló dé tí ẹ̀ ń tàbùkù olóyè tẹ̀ jẹ́ kó lóyè ọ̀dọ́ àwọn yìí náà wọ́n dìde o àwọn ọ̀fẹ́ lẹ́bọ̀ fọ́nà àwọn lọ́wọ́ àwọn ọ̀fẹ́ lẹ́bọ̀ ìyá Mufti ìlú wo mi ìgbọ́ lẹ́nu Olúwo náà tó ń lọ sọ akànbàkà ni wọ́n ipò gbé tàbí òjàngo gbà wọ́n wá rí wípé wọ́n yá gọ́ọ̀mẹ̀ntì lọ́gbọ́n ni adọ́gba ni wọ́n pàwọn òfurufú báwọn bá fún lóye láṣẹ ẹ̀dẹ̀ mọ̀ pé pẹ̀lú òkùnkùn tó lóye bá lọ wọ́n lọ́rí wọ́n bọ̀ rè kò sí dáṣe ẹ sùn wọn lọ́mọgun ẹ tẹ́ ni wọn afáàdúrà sí wọn agbábára kalẹ̀ kùtù báyẹn lọ ẹ̀yin kan sí olóyè sípá ẹ̀yin fapá kalẹ̀ ẹ̀yin pariwo fúnjọba pẹ̀fẹ́ olóyè ẹ̀fẹ́ kìrìsìtẹ́nì ẹ̀fọ́ oníṣẹ̀ṣe ẹ̀ sì lé dìde wọ́n ní mùsùlùmí ẹ̀yà bàbá ẹ̀ lé dìde ọ̀nà tí wọ́n gbẹ̀gbẹ̀ wá kalẹ̀ ilẹ̀ sì ń dínà rẹ̀ ẹ̀ sì lẹ́sìn Islam lọ́dájú ẹ̀ láwọn afá lọ́dájú oníṣẹ̀ṣe dìde kìrìsìtẹ́nì dìde rárá pẹ̀lẹ́bọ ni wọ́n ẹlẹ́dẹ̀bọ ni wọ́n ìgbà kẹlẹ́bọ náà wà lọ́wọ́ sẹ́yìn nìkan lẹ́ni ilẹ̀ Yorùbá ni àrífẹ́ yín máa ń pọ̀ fa gèlègèlè yín máa ń pọ̀ ẹ̀ rí pé báwọn oníṣẹ̀ṣe fọwọ́ lẹ́nu ló ti ń wòye fá láìmọyọdún àwọn kìrìsìtẹ́nì fọwọ́ lẹ́nu wọ́n wòye fá láìmọyọdún iná adébọ̀rẹ́ parí gbogbo gbani ṣẹ̀pẹ́ ti dìde pẹ̀lú yín sí báyìí wọ́n ti dìde pẹ̀lú yín
wọ́n ti gan mọ́lẹ̀ kí àwọn ti ké wọ́n ti dàbà wọ́n ti fà padà lùsẹ̀sẹ̀ ẹ̀sìn yìí rẹ̀ ta àwọn kìrìsìtẹ́nì náà ti ka báyìí wọ́n ti ka dùkúránì wọ́n ti rà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti kà á àwọn tó jà fàdàrà tó di kìrìsìtẹ́nì ti kọ́ wọn ẹ̀rí báwọn ẹ̀ńtà pè báyìí nípa ìnísùúrù àìlẹ́mìí rẹ̀lẹ̀ àìmọ́wá àṣìṣe ìgbónára ẹ̀sìn wa lọ́dàjọ́ ẹ̀sìn wa lọ́dàjọ́ tàbí sọ bẹ́ẹ̀ ibo la ti rí kàpá wọn kan ní ọ̀wọ́ náà ṣé pẹ̀lú wàyí náà lẹ́wà nìjẹ́ náà ìlà wa fi ń pariwo gbogbo gbà la fi ń pariwo la fi ń ké àwọn tẹ́ ń wò wípé wọ́n wọ̀ náà yìí mo fi títóbi ọlọ́run mo fi ṣèbúra títóbi àdéhùn mo fi ṣèbúra wàláhì tàláhì sọ́bí láìláìláìláìláwà láwà ẹ bọ́ pọ̀lọpọ̀ láti jẹ́ náà ẹ wo bàbá àdìtà wò yìí tí ì máa ń ṣe fíìmù tẹ́lẹ̀ bíbẹ̀ mo wà lórí àkìtàn ni Christian jẹ́jẹ́ ni bàbá yẹn ẹ̀yẹ́ má bí network lẹ́lọ́kọ̀t so bàbá àti mo sọ yìí ṣe yìí Christian ló bá mi ṣe Christian ló fún mi thousands of naira mo fi ṣe ẹ̀nà muslim wọ́n dẹ̀ mọ̀ kó muslim ni mi àwọn náà fún mi lówó jẹ́jẹ́ and family Toronto Canada àwọn náà bá mi ṣe wọ́n fún mi thousands of naira àwọn dẹ̀ ń gbé iná wọn wọ̀ wọ́n dẹ̀ ràn mùsùlùmí lọ́wọ́ adínà wọn wọ̀ wọ́n ràn mùsùlùmí náà adínà ni wọ́n wọ̀ wọ́n bá máa ń fowó kún mọ́sálásí fún wa láti kọ́ mọ́sálásí jímọ̀ mọ́sálásí láti bí adínà ni wọ́n wọ̀ èmi ò wá tí ì ráfà kan tó contribute sí progress church bí àbísẹ̀sẹ̀ mi tí ì rí láyé mi ì lẹ́rọ pé mo lè rí tẹ́ ẹ bá pè wọ́n ẹ̀gbìn wọn gan wọ́n dáwó fún church fún mọ́sálásí wọ́n ń dáwó láti kọ́ mọ́sálásí wọ́n rán àfáà ní mẹ́kà wọ́n rán mùsùlùmí mẹ́kà àdé ń ṣépele wọn gbogbo gbà àdé ń bú wọn wọ́n dẹ̀ ń gbóhùn rere ṣe ń jojúmọ́ nínú ẹ̀sìn wa wọ́n rán wà lọ́wọ́ gbogbo ọ̀nà àwọn dẹ̀ ń ṣépele wọn pé náà wọ́n wọ̀ àwọn wáyà wọn lọ́jọ́ kan ní pé mùsùlùmí ọ̀wọ̀ náà àwa iná là ń ṣépele wọn wọ́n sì ń wọ̀ dáadáa pẹ̀lú wa àwa wà ń wà burú pẹ̀lú wọn ó dọ̀hún náà ó dọ̀hún ó dọ̀hún ẹ jẹ́ kí n gbé olúwo wa kọ́sọ̀ tí ọ̀sọ̀ kan. ẹ nífẹ̀ẹ́ ọmọdúgbà tẹ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún ẹ nífẹ̀ẹ́ wọn nu a ti mọ̀ pé ẹ kàn ń parọ́ fáyé àwọn tó bọ̀ lọ́wọ́ olókìnnà ọba kan ṣoṣo tí ò pẹ́ ní. ẹ gbọ́ kan ó ní wọn nífẹ̀ẹ́ lẹ́nu mari sóun ló wá nífẹ̀ẹ́ lẹ́nu mari ẹ jẹ́ kí n gbé Koko Zaria àfa kí n tó gbé bàbá Wọlé Ṣadé gbòwá fún wa ẹ jẹ́ ká gbọ́ ìtí Koko Zaria àfẹ́ bá wa sọ kí ni Koko Zaria rí sí ohun tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́. Ọlọ́run tọ́lá fẹ́ péjú máa ṣe ọlọ́run ọba ṣàánú wa ní Nàìjíríà wá ṣàánú wa lẹ Yorùbá ìyá fa ẹ má balẹ̀ Nàìjíríà jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ lọ́yọ̀ state nílùú akíkanjú níbi tí Yorùbá ti tẹ̀ èyí wá sọ pé ẹ fẹ́ ṣe òyà ìmọ̀mù wo orí nǹkan tó dálẹ̀ orí táwọn ti tiẹ̀ bá béèrè nǹkan tó bá fún ọ wà láàṣẹ ó sì béèrè ó láwọn fẹ́ 1 billion èdè àwọn tó ń mú sínú ẹ̀wọ̀n kan fún ọ lẹ èyí wọn láwọn fẹ́ mọ́tò lẹ́yìn ìyẹn wọn láwọn fẹ́ ṣe òyà lẹ Yorùbá lọ́yọ̀ state ìmọ̀mù wo orí nǹkan tó dálẹ̀. mo ti máa bá wíyà o. dókítà oníbẹ̀rẹ̀ nù orí nǹkan tó dálẹ̀ èyí kan tó sọmọdé Yorùbá lẹ́kọ̀ọ́ wọn bẹ̀ sí torí ọmọ Yorùbá tó wáyé pé ìpínlẹ̀ àkọ́kọ́ tó fẹ́ kí ilẹ̀ Yorùbá tó ilé àtọ̀nà òní tó ilé àtọ̀nà òní tó kò ní jẹ́yàn tó wá pé Tinubu lẹ́fẹ̀ẹ́ bá dùbẹ̀ jẹ èyí náà bẹ̀rù náà ilé yòó ní tó ẹbí yòó ní tó ara yòó ní tó ẹ̀yin gọ́fúnà ẹgbẹ́ gbowó múlẹ̀ bó ṣe gọ́fúnà ló yẹ kó máa ṣe ètò ààbò nílẹ̀ Yorùbá gọ́fúnà bá wà bẹ́ẹ̀ kó ṣe tó local government òṣèlú jẹ́ kí n mọ̀ pé àwọn gba owó odidi ìwọlẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ fi ń tọ́jú ìlú báyìí ó fún àwọn lówó gọ́fúnà gbowó dàrẹ́tì ni local government gbowó dàrẹ́tì ni nǹkan tó bá dé nǹkan ààbò security ìlú gọ́fúnà ló dẹ́jọ́ àti ṣe gbọ́dọ̀ kó wá sí ṣe ká Mákindé ìwọ́n ṣe gbọ́dọ̀ kó wọn sí tí nǹkan báyìí wá ṣẹlẹ̀ tó wá mú ọ̀tá wọn ṣe ìyá àwọn fẹ́ wọ́n sọ fún àwọn fẹ́ mọ́tò àwọn bẹ́ẹ̀ tí wọ́n lé kẹ́kẹ́ jáde ilẹ̀ Yorùbá wa náà ilẹ̀ Yorùbá wa nítorí àwọn jagunjagun wa àwọn alágbára wa wá sọ wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ dáadáa. Koko Zaria ló sọ̀rọ̀ yẹn o Koko Zaria ló sọ̀rọ̀ yẹn o àwọn ti Èkó nìyẹn àwọn tó ṣòdì nìyẹn kò sí àwèrè àwọn tó ṣòdì nìyẹn o lálọ́ jẹ́ mú tìrì wọn jà wíwájú àwọn eléyìí lálọ́ jẹ́ bolú wọn kàwé ọmọ tayọ ayé o ẹ wà ní ẹsìn báyìí ẹ rí wípé Koko Zaria náà yẹ wá wípé ìjọba stéètì ńlọ yẹ kí ó ṣàmójútó ètò security fún stéètì ẹ pé kí n náà fowó ṣe bí Òṣòdì ló ń ti mà ó máa ń bi tàwọn Òṣòdì bí ibo lẹ ti ló tẹ̀ fi ń ṣe nǹkan bẹ́ẹ̀ tẹ̀ fi ń tọ́jú àwọn báyìí ìjọba ló ń gbówó lẹ̀ fáwọn kí wàá lóde tí Ọ̀yọ́ State Koko Zaria lọ sọ pé ibo ni Ọ̀yọ́ State náwó tí wọ́n sí pé ibo nẹ́nà sí gbogbo tẹ́ ń fún wọn gbogbo nẹ́nà sí ẹ̀ dẹ̀ rí wípé ìjọba ò lè dá ṣe kan lójú bẹ́ẹ̀ lọ làwọn àṣìṣe ń jáde wípé a gbọ́dọ̀ kúnjọba nípa ká kúnjọba fún fi ṣe àṣeyọrí wọn bá táwọn kan bá dìde láti support ìjọba táwọn kan fa kalẹ̀ kákọ́ bàbá ti Sunday Igboho gbogbo dìde pẹ̀lú ẹgbẹ́ ẹ jẹ́ kí ìrọ̀ ẹkún lọ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ̀dọ́mọ̀gún jọ á ti borí níta wí láti jọ yìí á ti borí torí èmi nígbàgbọ́ rẹ̀ á ti borí bọ́tà àwọn mùsùlùmí náà lórí ìjà àwọn fáìlì lórí ìdè àwọn ọ̀fẹ́lẹ́bọ̀ náà lọ́wọ́ o ní ẹ̀sẹ̀ wa ni Olúwo wá ṣe bí ẹni tí nǹkan ń ṣe tí wọ́n ń pè ẹ̀yẹ lẹ́bọ ní ẹlọgbà wá kí lẹ́yìn ìwé yìí náà ti ń pariwo ẹ̀fẹ́lẹ́bọ àwọn ẹlẹ́bọ gbéra láti gbà wá kalẹ̀ lẹ́ẹ̀fẹ́ wọn ẹ̀ẹ́dẹ̀ lé dìde ẹ̀tún wọn ti sin wọn padà báyìí sí ẹ rí wípé ìlú Ìwó yìí ọlọ́ọ̀bà nìkan yóò kó ayọ̀ lọ́wọ́ wọn tó láwọn fẹ́ talẹ̀ Yorùbá ni ó ti yó kálukú àwọn fẹ́ gbélé Yorùbá ṣubú ni kò sí gbogbo kẹlẹ́ndà rú wọ́n ní ọba wa ò ní ilé ìfẹ́ kọ́ lórí ọba Olúwo ló lórí ọba wọ́n tún ní Aláàfin ni mufti ìlú Ìwó ọlọ́dà ló fi tọ́ mí kalẹ̀ láti takò ti bàbá Mùdírù gbogbo rọ́bìtà tó lè tilẹ̀ Yorùbá ìbò ló ti fẹ́ rí ìbámu kò tí ì yé wa ẹ wà níyẹn láàrin àwọn afáwọn onídàgbà fáàlú Yorùbá nation ló gbógun tì í ẹnì kan sọ ní fíìmù kò lòún ṣépè fún Yorùbá nation gbogbo tí ọmọ Yorùbá wá ń ṣe ní rere láti fi kábi gòkè àgbà àwọn ìwé yìí ní takò àwọn ìwé yìí ni ẹ bá wo ojú ògbómọ̀ṣọ́ náà ìjà awuyewuye lè má gbà wọ́yẹ kó ti parí láti jọ́ kó ti lójú tu mufti ìwé yìí náà ni òun pẹ̀lú ọba Gandhi mufti ìwé yìí náà ni òun pẹ̀lú ọba wọlé Ilé-Ifẹ̀ mufti ìwé yìí náà ni òun pẹ̀lú ọba Mudiru mufti ìwé yìí náà ni ẹ wo bá ṣe ń kà kalẹ̀ tí ò lópin ojú òdẹ̀ tí yọ́sàyà ní ẹ̀rì mà yọ́ máa tún níbi ìṣèbé ojú òtí rárá ṣùgbọ́n ṣe ẹ̀rù àpò náà ẹ̀rù ń bà á àwọn ọmọ ogun náà kórè báyìí ẹ̀rù ń bà á ìṣọwọ́ rẹ̀ iṣẹ́ ẹ̀rù bà náà làwọn ẹ̀dẹ̀ nípa ẹ̀kọ́ change wa ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gbélé Yorùbá débi tí ògo gbogbo tẹ́ra wọlé yé sọ́nà ẹ̀kọ́ Fúlàní bòrò tí lábẹ́ ẹ̀rù ń bẹ̀ yín gan ẹ̀mẹ́ wà lórí pé wọ́n sáfẹ́ tí ń bẹ̀ wọ́n tó náà mọ̀ dáwọn lóko òwe tí ó bá dé sẹ́nu wọn kọ́mọ́kọ́ bá dì ti wọ̀lú ẹ̀rù ń bà àwọn gẹ́gẹ́ báyìí mo lè fẹ̀dọ̀ lórí òróró àlẹ́jẹ́lẹ̀ àwọn gbọ́ pé mufti ìlú wà tó bá lù wọ́n fẹ́ kó ń wò ó bí gánà wọn fẹ́ kó lọ ní gbogbo fi sẹ́tù bóyá sì ládùn wọn lọ ní àtìmọ̀
ṣẹlẹ̀ mọ̀ pé àwọn ìwó gbogbo àwọn ìdìbò yẹn ó nílùú tí wọ́n lọ bóyá mòrókò àgbẹ̀tẹ̀ ni wọ́n lọ ó níbi tí wọ́n máa ń sáfù lọ nílùú wọn bẹ̀rẹ̀ ní bóyá lẹ́gbẹ̀ẹ́ gádà ni bóyá bẹ̀ wọ́n sá lọ ẹ̀wà ní ẹ̀sìn báyìí so ìlú ti kà wọ́n náà láyà gbogbo tí wọ́n ń dákàlẹ̀ ẹ̀sìn ti ju agbára wọn lọ ṣé bá sì máa bá yín náà ni ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ ibi àfọwọ́sowọ́pọ̀ papọ̀ láti ìrànjọba lọ́wọ́ nítorí wà nílẹ̀ ìjọba ni kò lè dá ṣe àjọ bẹ́ẹ̀ wulẹ̀ ti ní ẹ̀ẹ́dẹ̀gbà wọn náà wà lọ́wọ́ tọ̀ ìtẹ́ bàbá dí àwọn àwọn pẹ̀pẹ̀ èbúté ògo èbúté iná sọ̀kalẹ̀ sí. ìsọ̀rọ̀ ìjẹ́ ti mẹ́sàn-án àwọn ọ̀pá làwọn àwọn ń kí àwọn ìjọba lórí wọ́n ń kí wa lọ́wọ́ ẹ̀jẹ̀ wù náà ẹ̀jẹ̀ wù náà ẹ̀jẹ̀ wù náà àwọn afá àkọ́dẹ̀ mú wa wọ́n á gbé sẹ́yìn wa wọ́n á gbé wa lọ́wọ́ tabajata kọ́kí wa lọ́wọ́ kọ́kí wa lọ́wọ́ tí wọ́n ti mú dé o lọ́dọ̀ tí wọ́n ti mú dé o àwọn àgbẹ̀ wa náà bàbá yìí o ara wa náà pa o bíi kristian wa tó ní sẹ̀sì wa èyí kan mú sẹ̀yà wa nílẹ̀ Yorùbá ibi tọ́jú wa sí ẹ̀dùn ọlọ́run ẹ̀ bá bẹ̀rù nǹkan bẹ̀rù ọlọ́run ẹ̀dùn ọgbẹ́ ẹ̀yìn ẹ̀ ní lẹ́yìn ẹ̀ bá lẹ́yìn ẹ̀ ní lálẹ́ ọlọ́run ọba ẹ̀ ní jìlá mọ́tẹ́bí gbẹ̀rù wa dàlú wa wúmi tẹ̀ sọ wọ́n ti pọ́ńtò lẹ́ẹ̀mejì ní sáwọ́dí báyìí ẹ̀ tẹ̀lé lẹ́yìn tó ti wá sílẹ̀ Yorùbá ní Yorùbá ti tó mọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ bá bẹ̀rù ọlọ́run ẹ̀ bọ́ lọ́bùdì. ẹ̀gbọ́n tí Koko Zaria sọ lẹ́tẹ̀ ká gbọ́ lẹ́nu bàbá wa ti sẹ́jà ní Adémẹ́kì Ìgbòsà kí ni bàbá rí sí ọ̀rọ̀ ẹ̀sìn papọ̀ mọ́rọ̀ security kẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀ ní sókè pé ìfẹ́ dàmú bàbá o ìfẹ́ dàmú lórí àtúrí pé bàbá yóò fìgbà kan ní sinmi ẹ̀rí pèsè wà lẹ́yìn bàbá sí gbogbo gbà ọ̀sáyé o mẹ́rin tàn yín abisi lórí ìṣẹ̀lẹ̀ Yorùbá lọ́dà fẹ́rẹ́ fi yin bàbá irú ẹkùn òní mẹ́bù tí ò fo òkèlókè lẹ́yìn fọ́ bẹ́ẹ̀ ni òkèlókè ni ìlú ọmọ àdéjẹ́ ká gbọ́ lẹ́nu bàbá briefly. so yẹn kẹ́kẹ́ ká fọ́ sọ fẹ́ẹ́ ká gbẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ́ kan kálukú ní sẹ́tì ẹ̀ ọmọ Yorùbá kẹ́lẹ́ jọ gbogbo wa ẹ̀dá àtọ̀mọ̀lọ́ bẹ̀ wa so irú ẹkùn sí ẹgbẹ́ tí a bá sọ yẹn wọ́n ní ká má fi ìfẹ́ kí ìfẹ́ dàmú bàbá ìfẹ́ dàmú rárá torí pé àwọn àdàlà ń parí kí bàbá mọ̀ sọ̀rọ̀ púpọ̀ jù mọ́ ìfẹ́ dàmú rárá ọkà fẹ́ ká lójú wọn ká dẹ̀ gbọ́dọ̀ bílẹ̀ ń jalè ní bàbá sẹ́yìn bàbá sọ pé ká má fọ̀rọ̀ èsì sí i ẹ̀dá ìpè bí mufti ìlú wo ti ń gbóló ètò olóyè ọ̀dáhùn olóyè òtẹ̀lẹ̀ tí mufti ìlú wo ro bọ̀dá àwọn pariwo ni pé ntọ́wà lẹ́yẹ sọ̀rọ̀ ẹ̀sìn ntọ́wà lẹ́yẹ sọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà láàrin àwa Yorùbá ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ gbógun ti ogun tó dé yìí ni ẹ̀dá rí i pé àwọn òwò ti yapa wọn ò bá Yorùbá lọ àwọn òwò ò bá Yorùbá lọ ọgbọ́n wọn fi ń bá wa jà wọ́n sábẹ̀ fọgbọ́n kó wa lẹ́rú fún àwọn òkè ọya ni fún àwọn arábù so àwọn òdà tiyan gédéńgbé so kò ní ká tìmọ̀ dáwọ́ tẹ̀ mọ́ àdúrà tá a máa gbà ní pé ọlọ́mà kó wa bá yí wọn lọ́kàn padà torí tí wọ́n ṣe yé wọn owó ní tìmọ̀ kìmẹ́ gbà ẹ̀ńtọ́jọba tí olùwẹ́rì bí ó fi rẹ̀ ẹ̀sìn tó fi rẹ̀ sí nìyẹn sọ lọ́wọ́ yọ kó mẹ́sìn ẹ̀yọ́ jẹ́ kí ó lè dádó fún ẹ̀kọ́ gẹ́gẹ́ rẹ̀ bọ́ ọmọ kó bá rẹ̀ Yorùbá kó lọ́mọ kó bá rẹ̀ torí tí wọ́n kọ́ ọmọ yìí ọlọ́run ní jó délẹ̀ o àwọn kan ti ń bá fínra báyìí wọn ò lè sùn lùwọ́ mọ́ ẹgbẹ́ pọ̀ mẹ́ àwọn òkè àwọn bòrò pọ̀ mẹ́ ẹgbẹ́ ní oko wa wọn ò lè sùn mọ́sẹ̀ ẹ̀rú gbòǹgan gbogbo àdínkù wa fi ti tẹ́tẹ́ bẹ̀ wọ́n so ẹ̀rú ń bá òun gangan so mo ní pápá lọ́wọ́ ẹ̀yìn bàbá mi mọ́ mi ti ẹ̀bà mi bọ̀ látàrọ̀ ilé ayé wọn náà wa kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira nítorí ti dá nọ́ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kàn àwọn tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá Ọlọ́run bá yọ̀ràn wá lọ́wọ́ àwọn tí wọ́n kó táwọn bá dì ti kó Ọlọ́run jẹ́ pọ́n pa wọ́n Ọlọ́run jẹ́ pọ́n sọmọ dídàkúdà Ọlọ́run jẹ́ pọ́n sọmọ dára wọn wọn ò ní sọmọ dára bọ̀ ara bẹ́ẹ̀ sì ni wọn ò ní gbà wọn mọ́ wa lọ́wọ́ pẹ̀lú ògbọ́lọ́ gbogbo wọn láàrin gbàláwọn tó kù Ọlọ́run jẹ́ pọ́n pẹ̀lú kankan mọ́nú wọn Ọlọ́run sì jẹ́ pọ́n balẹ̀ ayé wọn jẹ́ ká tó ní wọn gbà bẹ́ẹ̀ ni àmì àṣẹ ẹ̀rẹ̀ pé mo ti ṣàdéhùn fún wa pé a máa wá lóòrèkóòrè a máa wá nígbàkúgbà láti fi jẹ́ wípé bí nǹkan bá ṣe ń lọ ká máa fojú ara wa rí ká máa fi ti ara wa gbọ́ kọ́ máa jẹ́ ní kọ́ máa rè fún wa níta wá lè ṣe fún wa tí ó mú gbẹ̀rọ̀ ní wípé ẹ̀yin tẹ́ bá ti subscribe tẹ́lẹ̀ bàbá wa ìmọ̀ olóyè alábàríkà ẹ̀ka náà subscribe ẹ̀ka notification bẹ́ẹ̀ àwọn olóyè alábàríkà tá ti wọ fọ́nàbọ̀ tipẹ́tipẹ́ tá ti subscribe ẹ jẹ́ ká subscribe sí àwọn olóyè alábàríkà yẹn tó pé ìgbà àkọ́kọ́ nìyí láti rí fídíò tá à ń ṣe ẹ jẹ́ ká subscribe subscribe yẹn túmọ̀ sí wípé yóò fún wa lórí ọ̀fẹ́ àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn àti ṣe ká tó ṣe lẹ́yìn lórí mufti ìlú wo ni lórí olúwo ni lórí bàbá wa ti sẹ́jà ní Adémẹ́kì Ìgbòsà ni lórí ọ̀rọ̀ bí Ògbómọ̀ṣọ́ ni lórí pásítọ̀ Bẹ́lá Gabriel ni lórí Sisi Alágbo ni lórí àwọn ọdẹ wa bẹ́ẹ̀ lọ gbogbo tí lọ́lẹ́ Yorùbá pátá ẹ bá pàdé lórí channel wa yìí tí ó wà jẹ́ wípé àwọn fídíò yẹn so mọ́ra wọn bíi chain ni ẹni bá wà wọn tí wàá yíjọba wò tẹ̀ yìí ìyẹn sọ̀fà torí pé ibi tí ilẹ̀ Yorùbá ti ń wà nímọ̀ ẹ wò lọ alẹ́ kọ̀ọ̀kan jáde lọ́kọ̀ jáde bẹ́ẹ̀ ọkàn wọ́n dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó bá tó torí pé ìlú tẹ̀yàn bá ń gbé tàbí ìlú tẹ̀yàn bá jọmọ̀ bẹ̀ tí yóò wá gbèlú tí yóò wá mọ bí condition ṣe wà ọkàn yóò wà lókè ni ọkàn yóò wà lókè ni kọ́ ikọ̀ wọlé balẹ̀ ẹ sọ sí àtúntò jáde kí wọ́n fi wà lọ àmọ́ ìgbàlẹ̀ mọ̀sálà fún wa wípé Ọlọ́run ní fún wa pa ẹ̀ tẹ́lẹ̀ bá wa wò náà Ọlọ́run ní pín pa o Ọlọ́run ní dàgbò gbogbo wa nítorí ti dá nọ́ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ní fún ọba jẹ́ kàn ibi tó kù díẹ̀ káàtó Ọlọ́run yóò kó ayọ̀kọ̀ náà bá dìtì yóò jẹ́ kílẹ̀ Yorùbá tó rù lẹ́tà ń jà fún náà tí ò yáwó èèyàn Ọlọ́run jẹ́ kó yé wọn Ọlọ́run jẹ́ kó yẹ torí pé tó bá jẹ́ pé a ti dá dúró nílẹ̀ Yorùbá pípa ìyẹ́rì pé a ti mọ òdì yíkára wa àti wọlé wo nírọ̀rùn gẹ́tì ni wọ́n gbà wọlé àdèmọ̀ sí screen ká tó gbà yẹn wọlé káwa náà tó jáde ibo là ń lọ kí là ń lọ ṣe dandan kó sí screen ibi tí ọmọ Yorùbá bá ń lọ tẹ̀dó sí sọ àbúrò ọmọ wa bẹ́ẹ̀ ẹ wà ọmọ Amẹ́ríkà ẹ lè kọ́ ọmọ Amẹ́ríkà bí kàbí kẹ́kẹ́ ọmọ yọrí sí yín o wọ́n wọ ọmọ kan o wọ́n wà kan ẹ ọmọ Amẹ́ríkà ò lè gbé síbi kankan bọ̀ ìran Yorùbá ń gbé sájò torí wípé àlétò nígbà tẹ́lẹ̀ fi ń sáré mọ̀ pé ó ti yá wa náà nìyẹn tó gbogbo sẹ́tà lè gbé ẹ jẹ́ ká máa kúnra wa àwọn tó yà ká dáadáa ẹ jẹ́ ká máa gbàdúrà iṣẹ́ owó ni wọ́n ń ṣe ó yé wọn ṣé mufti wò ládùn nílàkàyè ó yé tó ní wò ládùn nílàkàyè wọ́n nílàkàyè bọ̀tẹ́dọ̀ ọ̀bá lówó nira kí ló wà lọ́bi pọ̀ ọba kí ló wà lọ́bi pọ̀ ọba ẹ̀dẹ̀ ní pọ́n nídìílé mufti náà jọba mufti wo iná ní fi ń sọpọ́tì ọba yìí bóyá ìdílé wọn lọ́kàn kí oríwo lè pàṣẹ sí sọ̀rọ̀ fún gbàdébí gbàtà láfíà ilẹ̀ Yorùbá níbàjẹ́ o ilẹ̀ Yorùbá kò ní dàrú ṣọlá bá wa ṣí àwọn fídíò wa ẹ bá wa ṣí àrẹ lógúnlógún ẹ bá wa ṣí àrẹ lọ́pọ̀lọpọ̀ ẹ bá wa ṣí àrẹ jáde orin jìnnà tó ayé kún orí ọlọ́ba yóò jẹ́ kábàánú pàdé yóò jẹ́ kábàánú rẹ̀ pàdé àbúrò ní wọlé Yorùbá o lẹ́nu àyè tó ní kálukú wà lónìí fọ́ bàjẹ́ kan àmì àṣẹ so bí kò bá ṣe lo àmọ̀ yòdì sí wa ẹ tó wá ní information tí ó fún wa náà ẹ bá fi sábẹ́ kọ́mẹ́ntì ẹ fi WhatsApp sílẹ̀ kápọ̀ láti yín kẹsẹ́ nìṣẹ́ lórí WhatsApp àmọ̀ ìrìnà lọ́nà ni ẹ rí pé fi mọ̀ ń jáde láàárọ̀ ń jáde lọ́sàn ń jáde lálẹ́ ń jáde lóru tí fi ń yé yín wípé àwọn òsín ní o àdátìlá àti torí pé kílẹ̀ Yorùbá lè dàgbà ìlà wà fún tàbálẹ̀ ti kẹ́fì nǹkan bọ́sẹ̀ nìkan ni wàá rí ọ̀dà ni àwọn máa gbé jáde fún yá máa rí wọn mufti ìlú wọn gbé wá fún yíyá o orí wọn gbé wá fún yín lónìí yẹ o ṣe máa já sí pé ìwé jẹ́ ká máa ṣàdúrà fún kọ́lọ́kọ́ bá yí wọn padà sí rere torí pé tàbí ilé ti bàjẹ́ kọ́lọ́kọ́ bá tó lé ayé wọn ṣe kọ́lọ́kọ́ fi wọ́n jẹ́ ọ̀nà Yorùbá padà torí pé àìdówó lọ́wọ́ ó ti sọ àwọn ilé dídàkudà ẹ ṣe gan látọ̀ máa retí wọn gbà mí